Alhaji Abdulwasiu Alabi Pasuma òótọ́ náà wá sọ́dọ̀ mi Lájégúnlẹ̀ a fẹ́ ṣe fíìmù kan Sweet Revenge. Fíìmù yá ẹ ṣe tíátà náà ni. nígbà yẹn a fẹ́ ṣe Ládùn promotion náà ló ṣe fíìmù yẹn. èmi fẹ́ lọ gbé mọ́tò mi níjọra níjọ́ náà lọ́hùn Òrégè la wà. Peter Essence ṣe kọjá wájú mi ọkàn páàkì bó ṣe rí mi bó ṣe páàkì bó ṣe bọ́ọ̀lù mi fẹ́ sọdá kò sáré wá ni kò tẹ̀. ó nẹ fẹ́lẹ́fẹ́lẹ́. ta lélẹ́yìí mo dẹ̀ ti rí first record mi ò kí ń dìnnà èèyàn mi ì rí Pasuma rí ọmọ èmi látìgbà tí mo ti wà Lagos Island ló ti mọ̀ mí. ìyàtọ̀ rọ̀rọ̀ kànra jọ sọ̀rọ̀ ní ti mímí ti pẹ́ rọ́mọ gbòòrò ni. bá mi ṣe Paso mo ti rí fídíò first record tó ṣe kò dá mọ́ nìyẹn. rí báyìí rí mo láìkí orin yẹn Pasuma báwo ni kíní kan bí ṣe padà nìyẹn rápọ̀nlé tó fún mi pọ̀ èmi kọ́ ni mo alájà ńkọ́ ìbáwọn náà wà bẹ́ẹ̀ náà. bí náà alájà náà wà ń bẹ alájà náà bọ́lẹ̀ ẹnu mọ́tò mo sáré lọ béèsì wọn sínú mọ́tò torí mo rí pọ́kùnrin àti obìnrin ní mi mọ̀ pé òun mi mọ̀ kí ló mọ̀ pé alájà ńkọ́ ló wà ní mọ́tò. So that was bá a ṣe bẹ̀rẹ̀ ọmọ ìyá wa nígbà tí sọmọ mi líle ní sọ̀rọ̀ tó pọ̀ sọmọ líle ní Saheed ni. àwọn tó le gan bí àpáàrà tó le gan gidi bí àpáàrà everybody mọ̀. nígbà tá a lọ sí hajj ní ya 2000 máa ń fún òṣèré ni Òṣùpá tẹ́lẹ̀ mọ̀ bá ṣe dán bá gbé àná bá ṣe dán tó ẹ béèrè lọ́wọ́ ẹ̀ ó ní mi sọ sí gbogbo ayé yìí pé Alhaji wa Suleiman Adi Akawe ó dẹ̀ ṣe dáadáa torí mo fi pé máa béèrè ọ̀rọ̀ wọn ní kọ̀ọ̀kan lọ́wọ́ mi gbà tí ẹ ti béèrè ti Pasuma tẹ́ ẹ béèrè tòṣùpá ẹ ti ṣe Pasuma Akawẹ́wẹ́ ọmọ mi gidi tó dúró tán ni. Sule Malaika ńkọ́. Màláìkà tó dúró tán gbogbo ẹnu mi fi ń sọ ọ́ bọ́n ṣe tán bá ń gbọ́ mi báyìí wọ́n á mọ̀ pé mi náà ò bo orí Ọlọ́run mo ò bó mọ́ra. Òbésèré ńkọ́. gbogbo àwọn ọmọ tí mi sọ fún yín yìí wọ́n dúró tán pẹ̀lú mi wọ́n dúró tó bá ṣàbò sí mi màá máa sọ fún yín bí màá ké pàǹjarè fún ayé pé kí ni mo ṣe fún Akawẹ́wẹ́ tí ò fẹ́ràn mi kí ni mo ṣe fún Màláìkà tí ò fẹ́ràn mi kí ni mo ṣe fún Òṣùpá tí ò fẹ́ràn mi kí ni mo ṣe fún Pasuma tí ò fẹ́ràn mi. Òbésèré tẹ wá sọ yìí Òbésèré tẹ sọ yìí òun ni mo tún sọ fún yìí òun gan dúró tán torí kò sí ètí mi ò tí ì try inú gbogbo wọn lọmọ ìyá mi wọ́n dúró tán. wọn ò bójú yẹ rí. wọn ò bójú mi jẹ́ rí. wàláì tàláì gbogbo wọn dúró tán bí ṣe ń sọ̀rọ̀ yìí tán bá ń gbọ́ àwọn náà mọ̀ pé mò ń fi wọ́n dúpẹ́ fọ́lọ́run mo fi wọ́n yin Ọlọ́run lógo tó yẹ mo ṣe ń sọ fáwọn kọ̀líìgì mi náà tó kún pé kí ló dé tẹ̀ jẹ́ ká dúró tọ́lọ́run gbogbo àwọn ọmọ tí à ń wò yìí náà èèyàn làwọn náà ìhà tá a bá kì sí wọn náà máa kì sí wa tó bẹ́sẹ̀ ní máa kúnlẹ̀ kún ẹ̀sìn ló máa sọ pé tó yájú ló máa sọ pé ẹ sọ pé mi ò sí nílé irọ́ kò ṣẹlẹ̀ rí kò ṣẹlẹ̀ rí mi ìdẹ̀ ní débẹ̀ kán má pọ̀n mi lé kán má fún mi lóúnjẹ kán má tọ́jú mi má tún fún mi lówó mọ́tò tí n bá ń lọ the same thing Pasuma the same thing Malaika the same thing Akawẹ́wẹ́ Saheed Òṣùpá ní tó bá wù mí ni máa béèrè lọ́wọ́ òun ó dẹ̀ gbọ́dọ̀ wá bí òní ó tún máa gbà fún mi. tó mo dúpẹ́ ní Fuji Music Industry lónìí èmi dúpẹ́ fọ́lọ́run ó gbá ọmọ tẹ́ ń sọ ìkúsí tí òun pọ́n mi lé o torí mi ń kọjá ìyàrá mi wájú wọn mi ò dẹ̀ fojú pa wọ́n rẹ́ so àwọn náà wọn ní kílẹ̀tì mi rí wọ́n máa ń pọ́n mi lé ni so èyí nìdí ọpẹ́ tèmi. àwọn tó fẹ́ dàbí pé wọ́n fẹ́ mú yín irú àwọn Déwálé Àyùbá àwọn Sínú Àkànní àwọn mọ́sí bá ọkọ̀ má gbogbo àwọn yẹn ń kọ́ kí àjọṣepọ̀ yẹn àti àwọn. gbogbo wọn lọ̀rẹ́ mi tájọṣepọ̀ wá dán mọ́ránmọ́rán gbogbo wọn lọ̀rẹ́ mi kò sí ìtì mi kí n lọ sílé ẹnu wọn táwọn ẹ̀ máa wá yín wá. sí ìtì mi kí n lọ sílé ẹ̀ tí mi kí n sùn pẹ̀lú wọn. ìkọ̀ọ̀kan dẹ̀kẹ̀rẹ́ èyí tí bá lọ sílé ẹ̀ bẹ́ẹ̀dì ẹ̀ lájọ máa sùn ìfún Ràṣídì Àyìndé tó wà ní Ìbàdàn ìfún bọ́dà mi tó wà nílọrin Àdìsọ́ Wàlà orí bẹ́ẹ̀dì kan náà lájọ máa sùn gbogbo wa. so èmi dúpẹ́ ní Fuji Music Industry torí mi ò lólódì kankan torí mi ń kọjá àyàrá mi jẹ́jẹ́ ni máa ń lọ eléyìí ni Alhaji Wasiu Ayinde olórí ọmọọba níjẹ̀bú Òde èyí ló wò mọ́ mi láàrin ya 2000 sáadé láti hajj fún rẹ̀ ló fún mi ní ọmọlúàbí Fuji mo rò pé ẹ máa béèrè lọ́wọ́ mi ní Alhaji Wasiu Ayinde ló fún mi ní oyè yẹn ní
alóore tí fi òní bàjẹ́ lọ́la òjíṣẹ́ ńlá alóore tí fi òní bàjẹ́ níwájú lẹ̀ ó máa lọ ẹ ò ní dọ̀la rẹ̀ yín lọ́la Muhammada eléyìí kò ní já ṣe wọn lọ́la òjíṣẹ́ ńlá. káàkiri tí ẹ ti ń wo tẹlifíṣàn àlẹ́ fún àwọn Yorùbá ẹ kúlé ní àkí ara lé o ẹ̀rọ wa ní àkí àwọn tí wọ́n ń bọ̀ lójú ọ̀nà a ti lọ sí àárín àwọn olórin fújì lọ́dọ̀ kan gbòógì Alhaji Emir Tóyìn Àdìó Ọlọ́ládé Mr Performer àgbàkin àgbàlámọ̀ tí ó di gbogbo àwọn Ajégúnlẹ̀ mú bẹ́ẹ̀ ni wọ́n di Èkó náà mú tó fi dé ìpínlẹ̀ Kwara tí àtìgbé bí wọn yàrá ń gbọ́ pé àwọn Abọ́lájí Bello ọmọ ọlọ́ràmọ̀ òyìnbó ọmọ ojúgbélé ojú yọgbọ ọkọ tètè gbọ́n tí mo ti lọ rà bàbá ẹ̀mọ̀ kúnlé o. ṣé dáadáa bá yín ṣé àlàáfíà lẹ wà ẹ̀kọ́ ọdún mẹ́ta àlàáfíà la wà lọ́kùnrin àti lóbìnrin. bàbá fáwọn ẹ̀kọ́ lè mọ̀ pé ẹ̀ńtà wa bá ọkọ̀ òbí ni oní fújì ni ẹ ti ẹ̀kọ́ ní fújì ẹ̀fọ́ ní fújì wọlé èyí tí wọ́n fi mọ̀ yín mọ̀ dáadáa láti ọdún tó ti pẹ́ kẹlá sẹ́yìn. ẹ̀kú ọjọ́ gbọ́rọ̀ bí ọwọ́ aṣọ ẹ̀kú àsìkò gbogbo ènìyàn ẹ̀kú ọjọ́ gbọ́rọ̀ bí ọwọ́ aṣọ ẹ máa kú gbà yìí gbogbo ènìyàn ẹni bá ń dáko máa ní màlá ó kó èèyàn tí ò dáko èèyàn tí ò dáko lè máa la ó kó ọ̀rọ̀ tó pọ̀ lẹ́nu ẹyẹ òròfó tiwa ló ṣe dàbí wípé ẹyẹ òròfó ṣàgbájá èdè tó pọ̀ lẹ́nu aládìí wọn ń bá orin ló ṣe dàbí wípé aládìí ò ń ṣàgbájá àgbàlámọ̀ ní pèdè Ọlọ́ládé tí gbédèdè kó jẹ́ tó lórin kó jẹ́ tó ní fújì àwa làgbà gbogbo wọn bó jẹ́ tó lórin bó jẹ́ tó lórin bó jẹ́ tó ní fújì àwa làgbà gbogbo wọn bó jẹ́ tó lórin bó jẹ́ tó ní fújì àwa làgbà gbogbo wọn gbogbo wọn ìbà fún ẹ Síkírù Ọlọ́run kó foríjì Àyìndé Síkírù Àgbájélọ́lá Ọlọ́run kó foríjì Àyìndé Kọ́láwọlé mi kọ́lé tí ń pípẹ́ lọ́wọ́ ṣàrà ẹ̀ Àyìnlá ààrẹ ló máa fọn lọ́jẹ̀ pípẹ́ lọ́wọ́ ṣàrà ẹ̀ Àyìnlá mo dẹ̀ ń káwọn wá sí Àyìndé ọmọ anífowó ṣe Àyìndé olórí ọmọọba níjẹ̀bọ́dé Àyìndé torí kò pẹ́ láyé kò pẹ́ láyé kò pẹ́ láyé pẹ̀lú kójú ẹ̀ máa rí òhò ìkan ló máa mú. tipẹ́tipẹ́ mo ti ń kọ fújì mo ti pẹ́ láyé àní tipẹ́tipẹ́ ni ti ń kọ fújì mo ti pẹ́ láyé ṣojú mi náà ṣe dádé fújì mo ti pẹ́ láyé ṣojú mi náà ṣe ṣọ̀fàtró náà ṣe ṣọ̀fàtró náà ṣe ṣọ̀fàtró fújì èyí tó di PK first. ojú mi náà ti jọ tún bá náà fi jọ tún bọ̀ tún bá fújì ní mò ń sọ tó ti dọ̀gá ńlá. ojú mi lọ ọba generation ṣe bójú mi náà tún ní ètò òsì o ìṣojú mi mà ní lẹ́sàn mi ṣe bí lẹ́sàn mi ọjọ́ yẹn ló ti dọba orin ṣùgbọ́n kìnìún òdúyè ọba ló fẹ́rìn lọ́lá kìnìún òdúyè ṣẹ ọba ló fẹ́rìn lọ́lá tọba ti joyè tó ń bẹ lágbo fújì gbogbo wọn pátápátá ọmọ ìyá ni wọn o àgbàlámọ̀ fújì ṣáàní bàbá wọn dẹ̀ lè rí mi kán ní báwo tèmi ṣe jẹ́ ó ṣe Ọlọ́run ọba tó fi mí ṣàgbà wọ́n ṣe wá ń kọrin gbadé ṣeré lágbo fújì ó èbí mi nínú orí Ọlọ́run lèmi retí kó má pẹ́ kó má jìnnà kó bá wà ṣe tèmi fún un. Agbanitara alára ló ń gbéraga ju ọ̀gẹ́ òhò àwọn alágbà agbanitara alára ló ń gbéraga ẹ̀yin ọmọdé ọ̀yọ́ òhò àwọn alágbà òhò agbanitara ṣe bára ló ń gbéraga gbéraga
ẹ mọ̀ pé ẹkùn kò ní burúkú kò ní bàjẹ́ lágbára ọba Aláwọ̀rábí. tí a bá ń sọ nípa orin fújì yìí ọdún wo gan ni Aládìyó tiwa ló bẹ̀rẹ̀ à ń kọrin à ń lùlù à ń ṣe tí ọba Aláwọ̀rábí sì ní kí ó máa rù dáadáa. ni mo ṣe ní ìdọ́ǹtẹ̀ lóbi today tipẹ́ kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tí mo ti ń kọ fújì ní tipẹ́ ni mo ti ń ṣe fàájì mi láti inú oyún ni mo ti ń ṣe fàájì mi olórin kórin ìbàlòhùn ò ní pọ́n mi lé àbùkù akàn a máa tẹ́ ní ìgbàkúgbà nítorí Ọlọ́run tó nígbà lókùnkùn fìgbà pọ́n mi lé táwọn olórin tó mọ yá ìhìnwá òǹforin ṣàyẹ́sí mi. ọdún mélòó gan ni à ń sọ yìí àti pé níbo gan ni ẹ ti gbégbá à ń kọrin yìí. ó ti pẹ́ gan-an wọ́n bí mi mọ́rin ni wọ́n bí èmi mọ́rin ni. nílùú wo níbo ni gan-an. èmi làdí ọ̀gá ẹlẹ́dà máa sùn èmi àti olórin ọba Mr. Abafọmọ mi ọmọ aláàjì mi Àjàní ọ̀gá mi Àjàní Gìdádò bẹ́ẹ̀ ojútáyé nílùú Kwara ọlọ́ládé Ìlọrin ló ti wá o Àdìó adé nígbà o ìyẹn nílé olómi pàkátà ni òkúta gidi nílé mi Àdìó adé nígbà Ìlọrin àfànjẹ ẹnu dùnjì ọ̀wọ́ òkúta gidi nílé mi bàbá Bùkọ́lá ibà bàbá mi olórin ló mi dàgbà olórin ló bí mi lọ́mọ ẹ̀mí àti. Dàdàkúàdà ni bàbá ń kọ ní àbí àpàlà àbíbà ẹja náà Dàdàkúàdà Dàdàkúàdà ni. àwọn òsì ní sàwáwò ń gbà náà lọ. Dàdàkúàdà báyìí làwọn àti Jágbádé ṣe. Jágbádé Àlàó Ọlọ́run ọkàn mi ò fẹ́ kó o kú Ọlọ́run bá gáfárà gbogbo wọn. ẹ wá tẹ̀lé bàbá ẹ̀ ń sánlù lẹ́yìn wọn ni àdúgbò ní nígbà náà lọ́hùn. Ọlọ́run ò tiẹ̀ jẹ́ kí n fi ìgbà kan gbọ́dọ̀ wọn mi bá wọn sánlù ṣùgbọ́n ṣe mọ̀ pé nǹkan tá a bá ti bí. ẹ sì gbègbè lẹ́yìn bàbá. àní mi ò tiẹ̀ tẹ̀lé wọn rí. bó ló ṣe á jẹ́ bó ló ṣe á kó tí. mo sọ pé ẹ̀jẹ̀ oyin ni wọ́n fi bí mi. bẹ́ẹ̀ ni ẹ má wá fẹ̀jẹ̀ bí náà èyí bàbá ń kọ Dàdàkúàdà èyí ń kọ fújì ẹ wá tẹ̀lé Síkírù Àyìndé tẹ̀lé ni Kọ̀líńtì Àyìnlá ni Fàtáì Àdìó ni. mi ò gbérin lẹ́yìn eléré kankan. ó kàn lálẹ́ wù náà ni. bẹ́ẹ̀ ni. lọ́dún wo gan lẹ́mú professional. ẹ ṣe láti kékeré mi mo ti máa ń kọrin tí mo máa ń lùlù bẹ́ẹ̀ ṣe ń wò mí máa ń lùlù gan kò sílù tí mi ò mọ̀ lù mo dẹ̀ máa ń kọrin. àti gángan àtòmélé àti sákàlà àtàkùbà àti màtángọ́. jazz everything kò sí nǹkan tí mi ò lè play. ṣùgbọ́n precisely 78 gangan ni mo bẹ̀rẹ̀ sí ní ṣe practice eré fújì ní Olúwọlé. 1978. bẹ́ẹ̀ ni. Mo bẹ̀rẹ̀ sí ní kó gbá fújì jọ tí mo bẹ̀rẹ̀ sí ní lu pápángolo mo ti lu pápángolo láti kékeré ṣùgbọ́n nígbà tí mo kó ìlù jọ sákàrà omele tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe practice 78 ní Olúwọlé. ṣé tiẹ̀ jíwèrè. mi jíwèrè lẹ́kọ̀ọ́ ń bí ṣùgbọ́n nígbà tí mo wà ní kékeré tí mo wà ní Kwara mo gbé Kwara díẹ̀ kí n tó wá sẹ́kọ̀ọ́ ìgbà tí mo wà ní Kwara kò síbi tí mo gbé tí mi ò jí wéré. torí oríṣiríṣi náà là ń gbọ́ lónìí báyìí wọ́n ní ọ̀tọ̀ ní fújì ọ̀tọ̀ ní wéré náà ní ó padà di fújì wéré tí nígbà náà Ọlọ́run bó lè ṣe ń kọ́. bó ṣe ń kọ wéré náà la ṣe ń kọ bó ṣe ń kọ wéré kò yàtọ̀ bó ṣe ń kọ wéré kò yàtọ̀. ẹ kú alálẹ́ o Àdìó Adénígbà ọmọ yín ti dóde ẹ kú alálẹ́ o Àdìó Adénígbà ọmọ yín ti dóde sàrító mùsùlùmí lákọlábo ẹdí dé ẹkí sàrító mùsùlùmí lákọlábo ẹdí dé ẹkí sàríó. wọ́n ṣe ń jí wéré. gbogbo àwọn tí wọ́n láwọn kọ wéré ńgbà náà lọ́hùn ni wọ́n ní àwọn gbàfe àwọn ṣe competition MTN tí ò bá ṣe competition kò tí ì ṣe kinní kan lẹ́yìn náà ti ṣe competition ńlọrin. èmi ò ṣe competition ní Kwara ṣùgbọ́n competition tí mo ṣe lẹ́kọ̀ọ́ ń bí ni mo ti ṣe that was 1984 nígbà tí wọ́n gbé kọ́ọ̀pù Tàlàsó Winners Cup lẹ̀ ní Lagos Island lẹ́kọ̀ọ́ ń gbà yẹn ní àmútọ́ Tàlàwà sínú àìdí náà ló ń jẹ́ Tàlàsó but ẹni tó ṣe program yẹn Ọlọ́run kó bá mi fọ̀run kẹ́ promoter náà wọ́n jẹ́ Alhaji Abdulaziz Àríṣekọ́lá wọ́n popular gan
Èkó náà wà nígbà yẹn. ṣé kìí ṣe Aríṣekọ́lá Àlàó ti Ìbàdàn No, àbórúkọ kọ̀ papọ̀ ni. no, Alhaji Abdulaziz Aríṣekọ́lá Ìgbòho nílé tiwọn ní Kwara. ṣé ẹ wá gba kọ́ọ̀pù ní abẹ́kùn bá wọn kópa Èmi ni mo gba cup ní 1984 1984 Talaso Winners Cup. wàṣẹ́ àlejò ṣó ti ẹ̀ wá bẹ̀ ń jọ́nà lọ́hùn Ó wà ń bẹ̀, ó sì rí yín ó wà ń bẹ̀. ṣé wọ́n rí àbí wò tí ì dá yín mọ̀ ńgbà náà Amọ̀ra dáadáa. Aláàjì Àsáyìndé mọ̀ yín Amọ̀ra dáadáa èmi wà lólúọlé. Alhaji Wasiu Ayinde wọ́n wà ní Dòsùnmù. mọ́ta gàràwó lọ́hùn-ún Bẹ́ẹ̀ ni Dòsùnmù lọ́fíìsì wọn wà. Ìtagàwó ní àdúgbò wọn, but Dòsùnmù ní lọ́fíìsì wọn wà. But èmi Olúwọlé ní àdúgbò mi ní Adágún. Ọ́fíìsì mi wà níta kan ní Olúwọlé ń bẹ̀. ọ́fíìsì Fuji àbí ọ́fíìsì pé à ń ta bàtà ń ta bí. Rárá, ọ́fíìsì music. Ọ́fíìsì music mo ní studio ni mo ní. Àwọn èèyàn máa ń rò pé mo ń ta bàtà, no, studio ni mo ní. Mi kì í ẹ̀kọ̀ọ̀kan ni máa ń wà ń bẹ̀, mánéjà mi ló máa ń wà ń bẹ̀ nígbà yẹn. bó wà ní àjọṣepọ̀ yẹn àti Wasiu Ayinde ńgbà náà lọ́hùn láti sọ yìí. Nígbà yẹn kò síjà láàrin wa ṣùgbọ́n kò sí àjọṣepọ̀ pẹ̀lú àwọn eléré báyìí nígbà yẹn. Mo ṣe bóyá èmi àti Wasiu Ayinde nìkan, kò fi bẹ́ẹ̀ sí àjọṣepọ̀. àwọn ará ẹni lọ àwọn ará ẹni ṣọ̀rẹ́. Èmi ti máa ń wá wọn lọ, máa ń lọ sí ọ́fíìsì wọn Dòsùnmù gbà yẹn. ẹsìn mọ́ rí wọn abẹ́ Máa ń lọ, máa ń rí wọn, máa ń lọ torí gbogbo àwọn onílù wọn gbà yẹn Olúpẹ̀rí ni gbogbo wọn, ọ̀dọ̀ mi náà máa ń wà. Tó bá ṣeré wá sọ́dọ̀ mi, èmi àti wọn àjọ ṣeré lọ sọ́fíìsì wọn ní Dòsùnmù. Tálájì bá dẹ̀ wàrà máa gòkè máa kí wọn. ṣùgbọ́n aṣíwájú yìí ni wọ́n jẹ́ láti ìgbà náà lọ́hùn. Wọ́n jiyàn sí yẹn. kò sí yàn níbẹ̀. Wọ́n jiyàn sí àbí kọ̀líìgì ní ni. wọ́n jiyàn sí ẹ̀hún. Ìgbéraga ọ̀sẹ̀ lọ́rọ̀ mi senior ẹjọ́. colleague làwọn. Senior colleague, yeah. Senior one. nígbà tí ẹ ti wá pé ẹ ti lọ́fíìsì láti ibi 84 sà ọjọ́ wa ni ó dọ́là tẹ́yìn náà ti alẹ́ òkè tó mo ti yá gbangba mo ti rẹ́kọ́ọ̀dù ọdún wo ni ọjọ́ wo ni. Ọ̀rọ̀ pọ̀ bàbá. Ní ìgbà tá à ń sọ yìí ó yẹ kí n ti ṣe rẹ́kọ̀dù láti ìgbà yẹn, ṣùgbọ́n nǹkan tó lé mi sáńgbà yẹn ni pé Babalájé Tálájì Wasiu Ayinde ṣe rẹ́kọ̀dù fún ló yẹ kí èmi náà ṣe rẹ́kọ̀dù fún. lọ́pàá àlàdé kábíyèsí tó di Olúbàdàn. Bẹ́ẹ̀ ni, kí Ọlọ́run bá mi fọ̀run kẹ́wọn. ìyá mi náà àmín. Ṣùgbọ́n iṣu kan tó ṣẹlẹ̀ láàrin àwọn tí bàbá wa late Daddy Òpó Àkàrà nígbà yẹn. Àkànmú nìbàdàn. Àwọn náà promote Daddy Òpó Àkàrà náà, ṣùgbọ́n ìwọ̀nba ìgbà tí aáwọ̀ ṣẹlẹ̀ láàrin wọn, mo rí pé iṣẹ́ Daddy Òpó Àkàrà yẹn iṣẹ́ wọn yẹn drop díẹ̀. So ṣe mọ̀ gẹ́gẹ́ bí ọmọdé nígbà yẹn, so ẹ̀rù yẹn bà mí débi pé mi fi bẹ́ẹ̀ náání rẹ́kọ̀dù rárá. Kò yé yín, so mo wò pé kó má lọ jẹ́ pé rẹ́kọ̀dù yẹn ló máa mú ìfàsẹ́yìn wá nǹkan kan. So to the extent pé ó pẹ̀lú nǹkan tó fi jẹ́ pé brọ́dà mi ọmọ Bọ́lájí Bello torí ọmọ ìyá ni wá kì í ṣọ̀rẹ́. Bọ́lájí Bello producer ní bẹ́ẹ̀ Canada báyìí. Bẹ́ẹ̀ ni ọmọ ìyá ni wá kì í ṣọ̀rẹ́, ilé kan náà láti jáde, ibì kan náà láti jáde. So nǹkan tí mo fi lè gbàgbé ẹ̀ ni pé gbogbo ìgbà yẹn ni ò ti fi mí sílẹ̀. Bọ́lájí Bello ìjà tó ń bá mi jà láti 80s yẹn kò ń ṣèjà kékeré. Bọ̀bọ́ yìí wá ṣe rẹ́kọ̀dù kíní kankan ìgbà wo gan kíní kankan ó tiẹ̀ nígbà kan tí Ṣẹ̀fí Àlàó ṣe rẹ́kọ̀dù. Ọjọ́ tí rẹ́kọ̀dù Ṣẹ̀fí Àlàó yẹn jáde tá a rí rẹ́kọ̀dù yẹn lẹ́kọ̀ọ́ ń bí, ṣe ní Bọ́lájí tún bínú wá bá mi lé pé wo ọmọ yìí náà sìn, wo ilé náà sìn, ṣé eléyìí tó ṣe rẹ́kọ̀dù yìí sìn, ṣé eléyìí tó ẹni, ṣé kíní kan ni pé o kàn ń sá, o kàn ń ṣe, o kàn ń mọ̀ ṣe mọ̀ nǹkan tí Ọlọ́run bá ti kára pé ó máa ṣẹlẹ̀. Àbí kò sórí nílẹ̀ ńgbà yẹn, bóyá kò sórí tí ẹ gbé sínú àwo àbí. Mo nínú orin náà bí mi sí olórin ló bí Tóyìn. Lórí ṣe de blood and flesh, lórí ṣe dàpọ̀ mẹ́jẹ̀ mi, orin ṣe dàpọ̀ mẹ́jẹ̀ mi o, kò sórin nílẹ̀ báwo. Àbẹ́ ẹ̀gbọ́n tí pìrìsẹ́ńtà yìí o, ṣẹ́gbọ́n tó ń sọ, ó làbí kò sórin. What a foolish question. Ìgbà tí mo lọ́nà mìíràn, mo ṣe wá ní kọrin. Kò ṣe sórin nílẹ̀ ohun, kò ṣe sórin nílẹ̀ ohun, kò ṣe sórin nílẹ̀ ọ̀gẹ́ o. Kí ló dé tí o sórin nílẹ̀ o? Orin náà bí mi sí Àdìó mi Tóyìn mi.
mo yàtọ̀ sí kọpí mo yàtọ̀ sí kọpíráìtì o ẹ̀mí àti mi tó yìn lọ́ládé bẹ́ẹ̀ orí ń bẹ nílẹ̀ fún mi ọpọ́n ń bẹ nílẹ̀ lórí ọgbọ́n ń bẹ nílẹ̀ o làákàyè ń bẹ níbẹ̀ o èdè ń bẹ níbẹ̀ o ẹ̀bùn ń bẹ níbẹ̀ fún mi kí ló dé tí ò sórin nílẹ̀ pírísẹ́ńtà kí ló dé tí ò sórin nílẹ̀ rárá abínibí mi yàtọ̀ sábìlìtì o Mr. Performer orí ń bẹ nílẹ̀ fún mi ẹ jọ̀ọ́ ìgbà wa ni ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o ẹ jọ̀ọ́ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ pé kò sórin nílẹ̀ fún mi ẹ lọ wo gbogbo àwọn rẹ́kọ̀d mi kò sí space tí bẹ́ẹ̀ rárá bórí yẹn ṣe pọ̀ tó o bó ṣe jó first class bó ṣe Mr. Performer ni bó ṣe time ni bó ṣe fame ni bó ṣe Jasco lóbì ni bó ṣe Mr. Social ni bó ṣe Genesis ni àbí agogo bó ṣe di legend ni bó dẹ̀ ṣe Fuji flesh ni orí ń bẹ níbẹ̀ rẹpẹtẹ pàápàá Pápángolo ló ń bọ̀ lọ́nà láìpẹ́ o Pápángolo ń bọ̀ láìpẹ́. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o pìrìsẹ́ńtà má sọ bẹ́ẹ̀ mọ́ o pé kò sórin nílẹ̀ fún mi. bàbá èyí tí ẹ wá lé lọ́kàn méjì mẹ́ta ó fẹ́ tó bí mẹ́wàá ìjọ gan ni ìwo ni àkọjá ewé ọdún òsì lẹ ṣe ẹja lójú. bí ọ̀rọ̀ tí à ń bá bọ̀ Náà, pàtó wá di 19 ọ̀rọ̀ pọ̀ gan ìtàn pọ̀ gan gbogbo ẹ̀ ló wà nínú Pápángolo tó ń bọ̀ lágbára Ọlọ́run abaláyọ̀ àtàlàfíà àmì Ọlọ́run. mo sọ fún yín pé 78 ni mo gbégbá Fuji bẹ́ẹ̀ni kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀ kí n tó ṣe àwọn oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ 80s ni mo gba adé àkọ́kọ́ ọmọdé mẹ́ṣọ́ of Lagos lọ́gbọ̀ Olúwọlé yẹn náà ni so 1984 ni mo gba Tàlàsó Winners Cup ní àmútọ́ playing ground lẹ́kọ̀ọ́ nígbà tó di 19 oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ tá à ń dúpẹ́ fọlọ́run gbà tó di 1989 tí Láti Ìlọrí kú èmi bàbá Ajégúnlẹ̀ lọ́hùn. àti olólùfẹ́ mi kan Prince Ládùn Àdìsá Ọmọjọ́rá àti wà tipẹ́tipẹ́ náà kó tó di pé Ìlọrí kú ṣùgbọ́n gbà tí Ìlọrí kú ni àjọṣepọ̀ wa wá ṣe kínni ló wá wọ inú ara wọn dáadáa 89 ni mo wá sí Ajégúnlẹ̀ 89 ni mo wá di area commander Ajégúnlẹ̀ up to today àdúpẹ́ fọlọ́run ìgbà tó wá di 91 ni mo ṣẹ̀ṣẹ̀ wá rísìn sí ọ̀rọ̀ àṣe rẹ́kọ̀dù so 91 ni mo bẹ̀rẹ̀ sí ní po rẹ́kọ̀dù pọ̀ ṣùgbọ́n 92 ni a rìlíìsì album yẹn earlier 92 a rìlíìsì ìjó first class then a ṣe Mr. Performer ní 1993 tẹ̀léra wọn ni. a ṣe Time ní 1994 ìgbà tó di 1995 a ní Stop Offer 1996 a ṣe Fame 1997 a ní Stop Offer 1998 a ṣe Jasco lóbì 1999 la ṣe Mr. Social ìgbà tó di year 2000 tá a dé láti Mẹ́kà ìgbà yẹn la ṣe Genesis kọlọ́ tó tún wá ní pé òun tún dé láti 2000 year 2000 tá a ti dé láti Mẹ́kà tá a ti ṣe Genesis yẹn ní rẹ́kọ̀dù di Stop ó Stop 2003 sorry 2004 a ṣe rẹ́kọ̀dù kan tí mo pè lágogo lẹ́ẹ̀kan bọ̀ kò jáde tẹ̀ní títí kọlọ́ tún wá tó sọ pé òun dé ní 2016 láàrin gbogbo àsìkò tí mi ń sọ yìí àwọn joint album wà tí à ń ṣe o bẹ́ẹ̀ni mo ṣe pẹ̀lú àwọn èèyàn. tá à ń ṣe pẹ̀lú àwọn mo ṣe joint album pẹ̀lú Òṣùpá mo ṣe pẹ̀lú Amúdàlátú Àwẹ̀ní Oníwákà mo ṣe pẹ̀lú Múrí Thunder mo ṣe rẹ́kọ̀dù fáwọn man mo ṣe àwọn joint album rẹpẹtẹ tí mi ò lè dúró tí mi ò lè kà wọ́n yẹn pàtó wá di 2016 Ọlọ́run tó wá gbé olólùfẹ́ mi kan dìde Alhaji Abdulganiu Akànnì Ọmọbọ́lájí
Daoud Abdulgani Akànnì Ọmọbọ́lájí, aláṣẹ àpàṣẹ Asolad Music and Film Production. Asolad ni mo pè o. tó ń bọ̀ yín. Ọ̀tọ̀ ni brọ́dà mi Alhaji Muhammadu Saheed Ìṣọ̀lá tó dá Isolac àbí. Isolac ọ̀tọ̀ làwọn. Òun náà brọ́dà mi ni, olólùfẹ́ mi ni. Òun náà ti fẹ́ ṣe rẹ́kọ́ọ̀dù fún mi láìmọye gbà. Ọlọ́run kádàrá pé ó lè ṣẹlẹ̀. Music and Film Production, àwọn Alhaji Ganiu Dauda Ọmọbọ́lájí Akànnì. Kí Ọlọ́run bá mi wà pẹ̀lú wọn gbogbo ibi tán bá wà. Kọ́lọ́run tún máa gbé wọn sókè sí, torí pé àwọn ni aláàánú tí Ọlọ́run wá padà rán. Láti ìgbà tí mo ti ṣe 2004 tí mo ṣe agogo yẹn ni Asolad wọ́n ti ní interest lórí music mi. Wọ́n try best wọn nígbà yẹn. Ibi téèyàn ò sí Ọlọ́run wà ńbẹ̀. 2004 yẹn èmi ní bá jẹ́ first person tó kọ́ máa gbé rẹ́kọ̀dù ẹ̀ jáde, ṣùgbọ́n Ọlọ́run ò kọ́. Ó tó wá di 2016 àwọn náà wá tún wá bá mi lé náà again. 2004 yẹn ọ̀nà wá bá mi lé, eléyìí náà ọ̀nà tún wá bá mi lé pé sẹ́ẹ̀ Alhaji, tí ògo bá ń jẹ́ tọ́lọ́run, ẹlẹ́bùn ẹ ò ní kú tògótògó. Pé gbogbo nǹkan tí ó bá máa gbà, àwọn á gbìyànjú, àwọn á ké pọ̀ lọ́hùn. A ó ṣe rẹ́kọ̀dù lọ́dún yìí 2016 láti kì í sí, láti bẹ̀rẹ̀. Kọ́lọ́run tó wá la ṣàṣeyọrí 2017. Ìyẹn ni Legend ó wà ń ta tí mo ní ara àṣejáde ní 2017. Lẹ́yìn ìgbà tá a ṣe yẹn, a tún ní Stop Over 2018, 2019, 2020, 2021. A tún wá tún ṣe Fuji Flex látìlẹ́yìn Ọlọ́run. Bàbá wa Asolad, Bọ́lájí Bello Ọ̀ràdùn, Vedas Music Global làwa fi gbé Fuji Flex jáde again. Kó tó tún wá di èlé, ó ti tọ́dún mẹ́ta ń sìn náà tí a ti ń plan láti ṣe Pápángolo, ṣùgbọ́n lágbára Ọlọ́run ó máa jáde lọ́dún yìí láṣẹ Èdùmàrè. Pápángolo Láṣẹ Èdùmàrè. ọ̀nà òlẹ̀ kọ́ ń bẹ̀. Àtìlẹ́yìn ẹ̀jẹ̀ lè fún wa Ọlọ́run. díẹ̀ kínkínní. Ó lọ fà o bàbá. ẹ fún wa kínkínní ń bẹ̀ dákun. Ó lọ fà o. Pápángolo yẹn ẹ fẹ́ lù mí lẹ́nu gbọ́rọ̀ nìyẹn. kínkínní. Ìtàn ọ̀rọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní music industry ń sìn gan, àti láti ìgbà tá a ti bẹ̀rẹ̀. ló wà ń bẹ̀. ṣé iná fẹ́ sọ̀tàn Fuji ni? Gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ o. ẹ fẹ́ sọ̀tàn Fuji? Èmi ò lè sọ̀tàn Fuji. Lóòótọ́ ní tọmọdé ò bá bá tán àbárọ̀bá. ok ẹ fẹ́ sọ àrọ́bá Fuji. Ṣùgbọ́n nǹkan tí mo mean ni pé gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láti ìgbà táwọn náà ti gbọ́njú, àti nǹkan tá a gbọ́njú bá, nítorí pé àwọn náà ò kéré ń diṣẹ́ yìí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ipò táwọn náà wà lé ní ipò àgbàlá wà lé ní. A ò kéré ń diṣẹ́ yìí. So àwa náà fẹ́ sọ díẹ̀ nínú nǹkan tí ojú wa ti rí àti àwọn nǹkan tó ń lọ ń ta. ẹ fẹ́ sọ díẹ̀ láti fi ṣàtúnṣe àwọn ibi tí àwọn nǹkan táwọn kan ti gbé kalẹ̀ ní Bẹ́ẹ̀ni, àbí ẹ̀kọ́ yẹ káwọn ọmọ kòtò ìbí náà wà ń bí Bẹ́ẹ̀ wà ń bẹ̀. rárá o, àtúnṣe ni o. ẹ fẹ́ wá ṣàtúnṣe ni. bàbá àtúnṣe ni. orin tí àwọn èèyàn mọ̀ yín dáadáa tó ó la torí Bádíà àlàwà náà gbé Bádíà náà ní àwa náà wà àtàwọn Mr Performer ó mọ̀ làmìlaka dáadáa. rẹ́kọ̀dù yìí bò lẹ́yìn ṣe nígbà náà Ọlọ́run tó fi pé títí dòní gan orúkọ tó ń pè é náà nù. Bẹ́ẹ̀ni, Mr Performer yẹn, nǹkan tó bí Mr Performer yẹn, bàtà ṣe first album wa, Ìjó First Class ní rẹ́kọ̀dù tó gbé wa jáde gangan. Búrẹ́dì Agége, àtẹwà gan-an, oúnjẹ táwa oúnjẹ tàkì lápá kìíní gẹ o. Gbogbo wọn ge tó bá ti yòyò aláfẹ́ ni wọ́n gẹ́gẹ́ dìgẹ́ ni.
bẹ́ẹ̀rí lágbo àdí omi tó yìí owó náà ò wá bá wọn gbafẹ́ aṣẹ́wó kọ́ ni wọ́n òyò ibẹ̀ láti kọrin yẹn. Ìjó Mr. tí máa lògbòde ìjó first class ìjó la ní ojú má sọ mí di fọ́tò look me less don't be Lagos lùkà wá kan ṣe ò sọkọ jò ìjó wá kan ṣe ò sọkọ jò kájọra wọn wá kan ṣe ò sọkọ jò first album wa nìyẹn. So bàtà wá ṣe first album yẹn so àwọn National Theatre Management Committee wọ́n wá ṣe promotion kan ní 1993 now èmi wà ń bẹ̀ Musba Alani wà ń bẹ̀ Obesere wà ń bẹ̀ Sefi Alao wà ń bẹ̀ àṣàpọ̀ bẹ́ẹ̀ yẹn ìrántí àwọn tá a tún wà ń bẹ̀ mọ́ àpọ̀ díẹ̀ ń bẹ̀ yẹn so ń bẹ̀ láti win award Mr. Performer yẹn torí èmi tí mo jókòó síwájú yìí àwọn tí wọ́n mọ̀ mí wọ́n mọ̀ pé kòkòrò ló wà wájú yìí àwa náà ń gbìyànjú níbi kí a fi jó dá wa lára yá tá a bá ń kọrin lọ́wọ́ sọ Ọlọ́run fún wa ní Ọlọ́run fún wa lẹ́bùn yẹn ni àmọ́ ṣe Ọlọ́run ló mọ̀ ṣe Ọlọ́run ló fún wa ní ẹ̀bùn yẹn so a máa ń gbìyànjú gan so nígbà àwọn olórin táwa mẹ́jọ ẹ̀ bá ṣe pọ̀ tó àwa lọ́lọ́run gbádé Mr. Performer yẹn fún. Performer yẹn gan kí ló bí orúkọ yẹn gan. ohun tó bí orúkọ yẹn náà mo sọ fún yín ilé ó lè nǹkan tó best Fuji performer ni mo gbà ní orí ìtàgé yẹn ní ọdún náà lọ́hùn ní 1993 yẹn so làwọn ṣe rẹ́kọ̀dù láti gbà náà láti wá jẹ́ Mr. Performer dé ní. bàbá gbogbo 90s yẹn gẹ́gẹ́ bí orúkọ tá a ti mú wá látọ̀run. àmì 90s yẹn mo rí pé orúkọ yẹn ó milẹ̀ ó rọ́lẹ̀ títí. bẹ́ẹ̀ni títí dé nínú orúkọ yẹn ṣì wà ń bẹ. àlórúkọ wà ń bẹ kò sí ní kú láéláé. orúkọ yẹn ṣì wà ń bẹ. nígbà náà lọ́run èmi lẹ mú kun àdúrà kan lẹ ṣe ní ìbò lẹ ṣe. Súnmọ́ Bilal Azim èmi ò mọ kankan jọ Ọlọ́run tó dá mi lọ. Àwọn èèyàn máa ń sọ pé kí lẹ lò ń gbà ẹ̀mí ìlò kankan Ọlọ́run ló ní dídí Ọlọ́run ló lásìkò Ọlọ́run ló dẹ̀ máa ń place àsìkò ẹ̀ bó ṣe wù. So torí ẹ̀ àwọn èèyàn mi ń sìn gan táwọn èèyàn bá ń sọ pé ńgbà kan máa ní ẹ má sọ pé ìgbà kan mọ́ mo ṣì wà torí mo ń dúpẹ́ fọ́lọ́run mo dẹ̀ ń ṣe tẹ́gbẹ́ mi ṣe mo wà láyé mo pé mo dẹ̀ ń ṣe tẹ́gbẹ́ mi ṣe tó bá dẹ̀ ń sọ̀rọ̀ ní music industry lénìí àfẹn tí ò bá mọ bàbá ẹ̀ ni ò ní dárúkọ Tóyìn Àdìó àfẹn tí ò bá dá bàbá ẹ̀ mọ̀ àfẹn tí ò bá mọ bàbá ẹ̀ ni wọ́n pé àwọn àgbà kan wà tó ń jẹ́ Tóyìn Àdìó. bàbá tó bá ní ká wá kà àwọn àgbààgbà ẹ kí Barrister lẹ́ẹ̀kan ẹ dárúkọ pọ̀ ní ti Àyìnlá ẹ sọ ń pa olórí ọlọ́mọba nílé Ìjẹ̀bú Wàsíù Àyìndé nọ́mbà 4 lẹ àbáyé ni àbí tatu làwọn tó wà wájú yín. ìyẹn ṣé èmi rẹ̀ ń béèrè. bẹ́ẹ̀ ni. alhamdulilayi ṣe rí Ọlọ́run ló máa ń pín ipò tá bá sọ̀rọ̀ Fuji music industry àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́yìn Alhaji Sikiru Ayinde Barrister àti ìkejì wọn Alhaji Kollington Ayinla tí Ọlọ́run lò tí wọ́n ṣagbátẹrù Fuji nítorí lọ́dọ̀ tèmi Alhaji Sikiru Ayinde Barrister ló ní Fuji. Number 1 lọ́dọ̀ ti tèmi o èmi ò ń dá sí jà mí dẹ̀ ń dá sí gbogbo controversy tó ń lọ ní. èyí máa ń sábà controversy tí. èmi ò kí ń fẹ́ controversy but tá a bá ní ká sọ nípa Fuji music ẹni tá a fi rán ní Barrister lóòótọ́ àti lè máa dáṣà fújà fàájì kí ni fàájì ẹ kí ni fújà rẹ. fújà fàájì ifun Fuji òyìnbó mọ Fuji wà ní English. bẹ́ẹ̀ni. but ta ló bring gate into music tó sọ orin tó dẹ̀ ní ìmọ̀ ẹ̀ ní Fuji ó simple kò ń ṣe nǹkan tó ń fà rárá. Alhaji Sikiru Ayinde Barrister ni. ló pe tiẹ̀ bẹ́ẹ̀. then adẹ̀tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run
Alhaji Sikiru Ayinde Barrister yẹn náà gbogbo àwọn abínúwáyé nǹkan kan Ẹ̀sàká àwọn àmì inú Barrister fún rẹ̀ mọ̀ pé aṣíwájú òun ni wọ́n jẹ́ but most of them sákárà wéré ni wọ́n jó ni làwọn wọ́n lù. léèmù orin tiwọn. Èmi lè okay unlike nígbà tí mo bẹ̀rẹ̀ fújì mi ní 1978 mo jẹ́ Alhaji Tóyìn Àdìó Ọlọ́ládé Barrister. ẹ̀yin náà bá wọn jẹ́ Barrister rí. Bẹ́ẹ̀ ni ẹ kọ Barrister ń gbà yẹn orúkọ tí àbúrò bá a ṣe kò sí nǹkan tó fẹ́ kọ́ ń gbà yẹn Barrister ní kò sí nǹkan tó fẹ́ kọ́ ń gbà yẹn ṣẹ́rí Barrister Kollington including Wasiu Ayinde gbogbo àwọn olórin tó ń kọrin gbà yẹn bí Barrister ṣe ń kọrin náà ṣe ń kọrin. Barrister ni wọ́n ń kọ. àwọn wa ni ò jọra wọn àwọn ni ó máa ń yàtọ̀ nǹkan tí ò yé most people nìyẹn ahọ́n ló máa ń yàtọ̀ kò yé yín ahọ́n ò kì í jọra wọn nígbà tí Barrister ń kọ fújì agbájé lọ́la sí kírun mi ó ṣe mò ń dúpẹ́ Kàrímọ́ mo gbàgbé mo fẹ́ yálé òní tèmi Àyìnládé mi ọmọ sánsán Àyìnládé mi ọmọ lọ́la òun gbọ̀n òun tí Alhaji Kollington bá fẹ́ kọrin èyí Kollington Àyìnlá mo fẹ́ yálé òní tèmi Àyìnlá tí ń jẹ́ Kollington mi ọmọ sánsán o kí ló yàtọ̀ bẹ́ẹ̀. Wasiu Ayinde ń kọ́ bóun ni ó ṣe kọjá ńgbà náà lọ́hùn bóun ni ṣe ń kọ́. Àyìndé tí ń jẹ́ Wasiu mi mo fẹ́ yálé òní tèmi Àyìndé Adé mi ọmọ sánsán kí ló yàtọ̀ bàbá. sèémù ni. kí ló yàtọ̀ ahọ́n ẹ̀mí tá a fi ń compose orin tá a fi ń gbórin kalẹ̀ tá a fi ń gbórin sílẹ̀ ṣọ́ọ̀ ní ti ẹ lọ trace nǹkan tí mi sọ fún yín láti ìbẹ̀rẹ̀. ní 70s. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ lọ trace ẹ̀ so bákan náà ni díẹ̀díẹ̀ ló fi ń yàtọ̀ Barrister náà láti ibi tán ti ń jí wéré wọ sákárà padà sí fújì náà ló kó gbogbo ẹ̀pọ̀ tó fi ń kíyàn tó fi ń ṣe ó ní èmi fi gbé kúrò sún Barrister kò ní ìdípà ń bá Barrister fa anything ó tún sọ analyse ẹ̀ pé you can tell me the full meaning of Fuji music. A combination of aro and so nǹkan kan náà ni my brother kí ló ń pè ní orin kí ló ń jẹ́ orin ọ̀rọ̀ lórin náà ṣé gàrí lórin ni ṣé máímáí lórin ni ṣé ẹ̀pà lórin ni ṣé búrẹ́dì lórin ni ọ̀rọ̀ lórin náà ọ̀rọ̀ lórin ẹwà àwọn tó ń kọ hip hop lénìí ṣé wọ́n máa kọ hip hop wọn kọ́ máa gbẹ̀gbẹ́ fújì kọjá ni ṣé wọ́n kọ Dádò Epo Àkàrà ṣé wọ́n kọ Haruna Ṣọlá ṣé wọ́n kọ ọ̀rọ̀ lórin ṣùgbọ́n tọ́lọ́run bá ti pọ́n wa lé ẹ jẹ́ ká gbà pé Ọlọ́run pọ́n wa lé tọ́lọ́run bá ti ṣàánú wa ẹ jẹ́ ká gbà pé Ọlọ́run ṣàánú wa torí ẹ̀ lẹ ṣe rí mi èmi ò ń béèyàn kankan jà mi lólódì. bàbá nígbà kẹ́ ń sọ yìí tí ẹ ní ẹbẹ̀rẹ̀ tí ń 78 gbogbo àná ọ̀yàn kọ Barrister. so nǹkan tí mo fẹ́ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ni pé ọ̀rọ̀ pé èèyàn name music ẹ̀ ní Fuji ni mo fẹ́ sọ yìí ókè mi jẹ́ Alhaji Tóyìn Àdìó Ọlọ́ládé Barrister and is Fuji superstar. ẹ̀yin jẹ́ ńgbà náà lọ́hùn. nígbà tó yá brọ́dà mi ibi tí mi lọ gangan lélẹ́yìí mo sún mo tún jẹ́ Alhaji Tóyìn Àdìó Ọlọ́ládé Barrister and is bubble Fuji creator. ẹ jẹ́ bọ́ọ̀bù náà. ẹ gbọ́ nǹkan tí mi sọ fún yín and is bubble Fuji creator lẹ́ẹ̀kan sí and is bubble Fuji gbogbo ẹ̀ ni mo analyse nínú Pápá Ngolo tó ń bọ̀ gbogbo ẹ̀ mo ṣàlàyé nínú Pápá Ngolo tó ń bọ̀. a máa bá pàdé ń bẹ̀ bìbà. mo ń jẹ́ bubble Fuji creator ṣùgbọ́n nígbà tí èmi àti colleague mi Alhaji Ayuba Adéwálé ta pàdé ní 1990 níjẹ̀bú Ìṣíwọ̀ nílé bàbá wa late Alhaji late ààrẹ Àsùnmọ́wù ààrẹ ọ̀fọ̀ Ìjẹ̀bú Ìṣíwọ̀ nígbà yẹn àwọn náà pè àwa méjèèjì same day same time lálẹ́ èmi sẹ́ẹ̀tì báyìí òun sẹ́ẹ̀tì báyìí oníkálukú ń ṣeré tiẹ̀ ni kò síjà kò síta
òun ló ṣe ń yà mí lẹ́nu ogun kan tó ń ṣẹlẹ̀ léni bọ̀ kò yà mí lẹ́nu tó a ti kọ́ kó máa ṣẹlẹ̀ èmi àti Ayuba àjọ ṣeré lálẹ́ náà lájọ ṣeré kò sẹ́ni tó ṣeré ọ̀sán nu wa kálukú ń ṣe tiẹ̀ ní. kálukú ń ṣe tiẹ̀ ní abẹ́rẹ́ ò jábọ́ kábà sọ pé tọ́ǹbì là máa jábọ́ ojú ọ̀run tẹ́yẹ fún láì fara kanra so èmi ń gbà yẹn èmi ń jẹ́ Tóyìn Àdìó Ọlọ́ládé and his bubble Fuji creator òun jẹ́ Adéwálé Ayuba and his Bonsure Fuji creator gbogbo orin mi nígbà yẹn tí mò ń kọ orúkọ tí mò ń jẹ́ ní bubble Fuji creator gbogbo orin tí mò ń kọ nígbà yẹn mo place ẹ̀ sórí bubble ni tí bá fẹ́ kíyàn sìn Tóyìn Àdìó and his bubble Fuji creator ló ń kọrin kíní kan ló ń kọrin ó yá bubble lọ́wọ́ lẹ́mí ó yá bubble lọ́wọ́ lẹ́mí ìwọ ló lè jó èmi mo lè kọ tó bá wá lè jó kó sọ kọ́ jó bọ́bù lọ́wọ́ lẹ̀ mísà wọ́n ń jó bọ́bù lọ́wọ́ lẹ̀ o wọ́n ń jó bọ́bù lọ́wọ́ lẹ̀ gbogbo orin tí n bá ti fẹ́ compose orin gbà yẹn mò ń compose orin sórí bọ́bù nítorí orúkọ tí mi ń jẹ́ nìyẹn ṣùgbọ́n látara pé ẹ̀dá tí kan tí kò fẹ́ wàhálà tí kò dẹ̀ fẹ́ kí tẹ̀dá ọmọ làkejì ẹgbẹ́ ẹ̀ bàjẹ́ látọwọ́ ẹ̀ ìgbà tá a dé láti Ìjẹ̀bú Ìṣíwọ̀ Adéwálé gbé rẹ́kọ̀dù jáde ó sọ rẹ́kọ̀dù ẹ̀ ní bọ́bù ó ní ìmú rẹ́kọ̀dù ẹ̀ ní bọ́bù. is bubbling. ẹ jẹ́ kó máa bọ́bù lọ. ó ń bọ́bù. I can tell you pé bọ́bù tí Ayuba sọ rẹ́kọ̀dù ẹ̀ yẹn ó yẹn rí tiẹ̀ lórí stage mi. orúkọ tẹ̀yìn ń jẹ́. orúkọ tẹ̀yìn ń jẹ́ gangan ni wọ́n dẹ̀ ní mo gbogbo orin tí mo kọ lórí bọ́bù ni. lórí bọ́bù ni ṣé wàá bínú ṣe ẹ béèrè nígbà tí mo dẹ̀ dé láti Ìṣíwọ̀ tó dẹ̀ ṣe rẹ́kọ̀dù tó sọ ní bọ́bù tí rẹ́kọ̀dù yẹn tó boost gbogbo ayé gbọ́ mo ní láti drop orúkọ yẹn mo ní láti drop orin yẹn nítorí mi ò fẹ́ controversy pẹ̀lú èèyàn kankan mi ì dẹ̀ fẹ́ kí tẹ́nìkan kan tọwọ́ mi bàjẹ́. ẹ sì pàdé kẹ ní àwọn yìí. mi ní wá lọ tó iṣẹ́ kí n máa kọrin pé alájì Tóyìn Àdìó Adéwálé Ayuba ó jí mi lóorin kọ Adéwálé Ayuba ó jí mi lórúkọ ó jí mi lóhùn no nǹkan tá a máa jẹ́ láyé a máa jẹ́ tá a máa jẹ́ láyé. this is why mo fi drop bọ́ọ̀bù mi jẹ́ bọ́ọ̀bù mọ́ mi dẹ̀ kọ́ ẹni tuntun jẹ́ bọ́ọ̀bù mọ́ torí mi fẹ́ wàhálà mi dẹ̀ fẹ́ kí tẹnìkan kan tọ́ mi ok tí bá wá bọ́ síta nígbà náà tí mo kó irinṣẹ́ síbí o lè ní Adéwálé Ayuba ó jí mi lórin ṣé mi ni mo lórin ní ọ̀rọ̀ ló ń jórin náà. ọ̀rọ̀ tèmi àti yan sọ. ṣebí mi náà kàn jókòó mo ní kí ni mo fẹ́ máa jẹ́ mi fẹ́ jẹ́ Fuji superstar mọ́ mo yìí jẹ́ Barrister kó tó di pé mo wá kú yọ Barrister kókó tó kú Ọlọ́ládé tó ti yé mo yìí jẹ́ Barrister mìíràn Tóyìn Àdìó Ọlọ́ládé Barrister and his bọ́ọ̀bù Fuji kí mo gbé dictionary mìíràn bọ́ọ̀bù àkíní bọ́ọ̀bù yìí ó máa pọn iṣẹ́ yìí lé pé kí nǹkan máa bọ́ọ̀bù so bí ṣe ń jẹ́ bọ́ọ̀bù Fuji creator nìyẹn pàtó dẹ̀ ṣe ẹ̀kọ́ tó sọ ní bọ́ọ̀bù ṣé kí wọ́n at my age tí mi ń ṣe ọmọ kékeré olórin tí mi ń ṣe olórin tó bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà táyọ̀ bá ṣe rẹ́kọ̀dù. nígbà yẹn lọ́hùn-ún. so màá wá dé show màá sọ pé èmi ni mò ń jẹ́ bọ́ọ̀bù Fuji creator no ok tell me tí bá dé bí láwọn èmi ni mò ń jẹ́ bọ́ọ̀bù Fuji creator ẹnu mi là Ayuba ti gbọ́ bọ́ọ̀bù kíní kan bọ́ọ̀bù kíní kan bọ́ọ̀bù nípa àti tá a pàdé ti máa ń sọ gbogbo eléyìí ok tell me my brother tí àwọn ayé bá wá gba ìyẹn tó bá gba ìyẹn tí wọ́n bá drop Ayuba fẹ́mi kí ni fẹ́ gbà ń bẹ̀. ẹ bọ orogún wo lẹ ń ṣe. kí ni fẹ́ gbà ń bẹ̀ kò sí nǹkan tí fẹ́ gbà ń bẹ̀ bá a ṣe wáyé pa àmàrí la máa rí. iṣẹ́ bọ́ ni ṣó ohun tí oníkálukú máa jẹ́ ó máa jẹ́ nǹkan ní tó oníkálukú máa dà ó máa dà èmi àti Ayuba tá a bá pàdé lẹ́ni bí ọmọ ìyá ni wá tí bá gbé fóònù tí bá pè é sí wọn máa gbé lọ́wọ́ kan ni a máa sọ̀rọ̀ bí ọmọ ìyá ni. nígbà tó ṣe rẹ́kọ̀dù nígbà ẹ ṣe tiẹ̀ láǹfààní láti pàdé nígbà náà lọ́hùn nígbà tó gbé bọ́ọ̀bù jáde lẹ́gbẹ̀ẹ́ tì ṣé láta rẹ́kọ̀dù ẹ kò sí nǹkan tí mo fẹ́ ṣe torí mi ti jókòó mo ti ronú pé I don't need anything pertain to bọ́ọ̀bù mọ́ because ó ti ṣe bọ́ọ̀bù wọn dẹ̀ ti gbà. mi ò dẹ̀ ṣe bọ́ọ̀bù sílẹ̀ mi ò ṣe rẹ́kọ̀dù nígbà tí mi ń sọ yìí. ẹ kì í ti ṣe rẹ́kọ̀dù jáde nígbà náà. mi ò ti ṣe rẹ́kọ̀dù náà 1990 mo sọ fún yín náà mi ò ti ṣe rẹ́kọ̀dù mo pẹ́ kí n tó ṣe rẹ́kọ̀dù gan-an so kí ni fẹ́ máa bá fà kò sí nǹkan ní fẹ́ bá fà bọ́lọ̀ ṣe ní bọ́ọ̀bù máa lọ nìyẹn ibi tọ́lọ́ ní bọ́ọ̀bù máa gbà lọ nìyẹn kò ìyẹn ò ní kébì náà máa ṣe bẹ́ẹ̀ mi ni mo wà lénìí èmi ni mo wà tí mò ń sọ̀rọ̀ lénìí ṣé mo jẹ́ ọmọdé nú ayé ni lẹ́yìn bọ́ọ̀bù àbí mo jẹ́ ọmọ kékeré nú. ẹ̀yin náà ti padà ṣe rẹ́kọ̀dù tí gbogbo ayé tẹ́wọ́ gbà. lẹ́yìn bọ́ọ̀bù èmi náà ti padà ṣe rẹ́kọ̀dù tí mo sọ ní ijó Mr. Tima Lógbòde ìjó first class
ibẹ̀ ni mo ti kọ́ màmá mi mà kò sẹ́ni tí ò gbọ́ rẹ́kọ̀dù ẹ̀ kò sẹ́ni tí ò ra rẹ́kọ̀dù ẹlẹ́kọ́ màmá mi ẹ̀kọ́. màmá mi màmá rere nìyá mi ìyá rere nìyá mi ìyá jìyà lórí mi pípọ̀ kí n tó dọmọ lọ́jọ́ jíjẹ lọ́jọ́ àìríjẹ màmá mi ni lọ́jọ́ àdùn lọ́jọ́ kíkan màmá mi ni ọmọ o ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ òbí wa òbí rere òbí lọ́lọ́kọ̀ tó wá mi wá sáyé tó bá ti rí ṣe má gbàgbé òbí ẹ̀ màmá ni màmá ẹ̀ ní èèyàn màmá ni màmá ẹ̀ torí mọ́ mi ti late kí n tó ṣe fẹ́ sábọ̀ mi bàbá mi nìkan ló kù láyé ń gbà yẹn tó mú láti kọrin yẹn kí màmá mi gan àwọn ayédègbà rẹ́kọ̀dù yẹn tí bá wá ń bá Yorùbá jà lórí bọ́ọ̀bù kí ni mo fẹ́ gbà ń bẹ̀ kò sí nǹkan tí fẹ́ gbà mo ń fi eléyìí mo ń sọ eléyìí láti rọ àwọn colleague mi tàjọ ń ṣe fújì àwọn colleagues mi tàjọ ń ṣe fújì pé gbogbo eléyìí tí à ń ṣe é sí i ó dàbí ìgbà tá à mọ̀rí Ọlọ́run torí nǹkan tọ́lọ́run ṣe fún wa ní Fuji music industry ó pọ̀ jù pé Wàsíù ṣẹ̀mí tó yàn dé ó ṣẹ̀mí láti ẹ pé tí ẹnìkan bá ṣe kíní kan fún ẹ pé ẹ pera yín ẹ sọ Ọlọ́run ti ṣoore fún yín ju gbogbo nǹkan tí ẹ ń ṣe yìí lọ mo ń dàrẹ́ tẹ́lẹ̀ sí gbogbo àwa táwọn jọ ń kọ Fuji mi ì yọ ẹnìkan kan sílẹ̀ àtàǹtí májòkó tí n bá rò ó mo kàn máa kàn tó gbogbo ẹ wọ́n ń yọ̀ ni wọ́n ń ṣeré ipá ni wọ́n jà ẹ̀yin tẹ́ wà ń gbòòrò rẹ̀ rò pé wọ́n ń jà wọ́n ń ṣeré ipá ni tó wọ́n ń yọ̀ ni. wọ́n yọ̀ sọ́lọ́ lọ́rùn ni. yẹ́ gbogbo wọn délé wọn bẹ́ẹ̀ bà ní àwọn tó ń ṣiṣẹ́ yìí dà àwọn tó ń ṣe wàhálà ṣẹ́ yìí dà tó wọ́n ń yọ̀ ni. bàbá àwọn tí àwa ń dárúkọ náà ni Wàsíù adárúkọ Kollington. so ní mo ṣe ibi tí mo wá ń bọ̀ lẹ́ẹ̀kan ni pé so tí wọn bá ń lé orúkọ tiẹ̀ ní Fuji torí mo mọ̀ pé ọ̀rọ̀ kìnìún kan lágbára ló ní Fuji tàbí lórí ní Fuji yẹn ó tún ń ṣẹlẹ̀ láìpẹ́ yìí. tí ẹ kó lè rárá ń gbà kan. ó tún ń ṣẹlẹ̀ láìpẹ́ yìí ẹ jọ̀ọ́ gbogbo àwọn nǹkan tá a bá máa sọ ẹ jẹ́ ká máa farabalẹ̀ ká máa fi ọpọlọ àti ọgbọ́n àti ìmọ̀ àtòyè ká máa fi gbé ọ̀rọ̀ kalẹ̀ àwọn nǹkan tá a máa sọ tó máa sọ wá di ọ̀tá ara wa èmi ò kí ń fẹ́ oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ sáà náà nù ayé ní Fuji music industry tá a gbọ́dọ̀ máa sọ sínú afẹ́fẹ́ ń bí ní pé Kazeem Adéròmú nígbà kan tí mo lọ gba irinṣẹ́ lọ́wọ́ ẹ̀ nígbà kan tó gbé play fún mi kò sí nǹkan tá a fẹ́ gbogbo yẹn ṣe àti kọ́pọ̀ máa ṣe ẹ̀ ló dẹ̀ ti ṣẹlẹ̀ nínú àsìmọ̀ tó bá ti wà nínú ayé tó dẹ̀ jẹ́ èèyàn ó ti tán kò sí nǹkan tó tún fẹ́ máa gbà ń bí gbogbo eléyìí mọ́ kò sí nǹkan tá a fẹ́ máa gbà nínú gbogbo eléyìí mọ́ tó ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ mo rọ̀ yín ẹ jẹ́ ká gbé gbogbo ó wà nínú rẹ́kọ̀dù mi tó ń bọ̀ Pápángolo. pé mo fẹ́ sọ̀rọ̀ kan sọ́sọ́sọ́ ká gbọ́ mo fẹ́ sọ̀rọ̀ kan sọ́sọ́sọ́ nípa controversy tó ń lọ lágbo Fuji sọ́sọ́sọ́ ìwọ ojú mi ó èmi jù ẹ́ lọ sórí Fuji nìkan mo ní sórí Fuji nìkan àní sórí Fuji nìkan ló ń bẹ lágbàáyé ni tó ṣe jẹ́ Fuji nìkan náà ń gbọ́ lọ́tún lósì kọ̀ọ̀kẹ́ dúpẹ́ fọlọ́hún ẹ ò ṣe yẹn o ìjà lẹ̀ ń jà o bẹ́ẹ̀ kẹ̀ ẹ̀ ń padé l'Amẹ́ríkà ẹ̀ ń padé nílùú London ẹ̀ ń padé nílùú Europe ẹ̀ ń padé ní Canada ẹ̀ ń ṣeré ẹ̀ ń gbọ́lá ẹ̀ ń jayé ẹ̀ ń lógiri kílẹ̀ tún wá fẹ́ kọ́ lọ́hùn ọba ó ṣe gbogbo sọ́wọ́ ò ní Fuji ó ní Fuji lápapọ̀ ó yẹ kẹ́rù orí wo ó yẹ ká máa gbéra lárugẹ ní ìjà òpé ẹ̀yẹ máa jà ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ká gbé Fuji sókè o torí àgbálẹ̀tù gbogbo ẹ̀ la fi ṣàgbà ọmọdé làwọ torí pé ọmọdé ni wọ́n báwa ṣe jọmọdé fáwọn tó ń bẹ níwájú làwọn kan tún jọmọdé fàtàjà àgbàlagbà àgbà ti gbà mí láàyè kémi má ṣe ṣìṣẹ́ tèmi kí má ṣe ìwà o sáwọn àgbààgbà kémi má ṣe dèpè kémi má ṣe sọ̀rọ̀ sọ. tá a bá ti mú Wàsíù àwa náà ló tún kàn pẹ̀lú àwọn méètì mi. ẹ̀yin àtàwọn wo. pẹ̀lú àwọn méètì mi tó bá tún kù tí gbogbo tẹ́yìn náà gbogbo ayé bá mọ̀. ṣáà lọ sí abala kékeré kan
nígbà tí àbí ohun tí àwa gbọ́ a gbọ́ pé fúnra màmá Pasuma ló ń Pasuma wá bá yín ní àpá Ajégúnlẹ̀ nígbà kan lọ́dún kan lọ́hùn bó ní àjọṣepọ̀ àyàn àti Paso ṣé lóòótọ́ sì ni ìtàn yìí. wọn pa àjọṣepọ̀ èmi àti Paso ó dán gan. Àjọṣepọ̀ wa ó dán ó dẹ̀ máa dán títí ayé máa fi parí ní lágbára Ọlọ́run. Àmín. Ọlọ́run ní jẹ́ ká ṣe ara wa gbọ́ a ò dẹ̀ ní ṣìwàwù sí ara lágbára Ọlọ́run. Nígbà tá a bá ti rí traces ibi tá a ti ń ṣàbòsí ara wa tá a dẹ̀ rí traces ibi tá a ti ń ṣe ìbàjẹ́ ara wa àyàn wa máa dán táyé máa fi parí ní lágbára Èdùmàrè ọlá wàlá quwwata illa billah. Ọ̀rọ̀ tí ẹ bèrè ń sìn. ẹ wo kámẹ́rà káwọn èèyàn lójú ilé wa. Mò ń wo kámẹ́rà wọn kì í rìn ọ̀rọ̀ tí ẹ bèrè ń sìn. Òótọ́ ni màmá wa Alhaja late Adija Kubra pẹ̀lú àbúrò mi Alhaji Abdulwasiu Alabi Pasuma òótọ́ náà wá sọ́dọ̀ mi l'Ajégúnlẹ̀ a fẹ́ ṣe fíìmù kan Sweet Revenge. Fíìmù? Yá. Ẹ ṣe tíátà náà ni? Nígbà yẹn a fẹ́ ṣe Ládùn promotion náà ló ṣe fíìmù yẹn. Èmi fẹ́ lọ gbé mọ́tò mi níjọra níjọ́ náà lọ́hùn Òrégè la wà. Peter Essence ṣe kọjá wájú mi ọkàn páàkì bó ṣe rí mi bó ṣe páàkì bó ṣe bọ́ọ̀lù mi fẹ́ sọdá kò sáré wá ni kò tẹ̀. Ó nẹ fẹ́lẹ́fẹ́lẹ́. Ta lélẹ́yìí mo dẹ̀ ti rí first record mi ò kí ń dìnnà èèyàn mi ì rí Pasuma rí ọmọ èmi látìgbà tí mo ti wà Lagos Island ló ti mọ̀ mí. Ìyàtọ̀ rọ̀rọ̀ kànra jọ sọ̀rọ̀ ní ti mèmí ti pẹ́ rọ́mọ gbòòrò ni. Bá mi ṣe Paso mo ti rí fídíò first record tó ṣe rí báyìí ni mo láìkí orin yẹn. Pasuma báwo ni kíní kan bí ṣe padà nìyẹn rápọ̀nlé tó fún mi pọ̀ èmi kọ́ ni mo Alájà ńkọ́ ìbáwọn náà wà bẹ́ẹ̀ náà bí náà Alájà náà wà ń bẹ Alájà náà bọ́lẹ̀ ẹnu mọ́tò mo sáré lọ béèsì wọn sínú mọ́tò torí mo rí pọ́kùnrin àti obìnrin ní mi mọ̀ pé òun mi mọ̀ kí ló mọ̀ pé Alájà kan ló wà ní mọ́tò. So that was bá a ṣe bẹ̀rẹ̀ ọmọ ìyá wa nígbà tí Paso ṣe bẹ̀rẹ̀ ọmọ ìyá wa à ń ṣọ ọmọ mo ṣe ọdún wo lélẹ́yìí sá? 1994. Lẹ́yìn rẹ́kọ̀dù recognition lẹ́yìn ọ̀dàmọ̀ recognition ìyá. So bá a ṣe bẹ̀rẹ̀ ọmọ ìyá wa nìyẹn títí di èní wá síbi tí Ibrahim àti rí mi láyé wọ́n bí láì Lazim àpọ́nlé yìí gan ó fẹ́ lè máa pọ̀ ju fẹ́mi gan fúnra mi pé ó ṣe máa ń ṣé mi ni mo bí Ibrahim àbí mi pín nǹkan ń ṣẹ̀nà. Kò sì gbé lẹ́yìn. Ọjọ́ kan mo fọ́ọ̀sì láti béèrè lọ́wọ́ pé kí ló dé ní bàbá ìlú kan láti wá ibì kan láti jọ wá àti pé tá a ti ń wo ẹ̀yìn báyà wá wà báyìí táwọn tiẹ̀ tí mo pa máa jẹ́ èèyàn ó tán. Ìyẹn Paso. Bí tèmi kan ti fọ́ fún nìyẹn pé èèyàn làwọn eléyìí bá jọ ń gbá máìkì mo ṣe gà Paso ga jù mí lọ tábàjọ dúró ní àìtì ni. Ọ̀pọ̀ tí léyìí ó jẹ́ ẹni tó lóyà síyàn jíyàn tó lóyà síyàn tó dẹ̀ nígbàgbọ́ pé adọ̀bálẹ̀ farara òní ká má ga eléyìí là ń sọ fáwọn èèyàn wa. Ìyẹn ti Pasuma tí ọmẹnubà Apajégúnlẹ̀ ni àtúnṣọ nǹkan tó tún ṣẹlẹ̀. Apajégúnlẹ̀ dìmú tí Ọlọ́run ní kẹ́ ti wà ń bẹ̀ tipẹ́ tẹ́sí wà ń bẹ̀ títí náà ni pẹ̀lú ògo Ọlọ́run. Ibẹ̀ náà ni Saheed Òṣùpá náà ti jáde ọmọ ńlá kí láti ṣe pẹ̀yìn àti Òṣùpá Saheed. Àlọ́ náà ọmọ mi tó dáa ni gbogbo wọn sẹ́. Saheed. Gbogbo wọn èmi ò lólódì nu wọn gbogbo ẹnu ni mo fi sọ. Àwọn kan rò pé mi àti Saheed pé kò sí nǹkan tó jọ kò sí nǹkan tó lè mú kémi àti Saheed má sí. Reason ni pé nígbà tí a bí Pasuma ní Kwara tó dẹ̀jọ́ ọmọ Mushin tèmi jọ máa Jégúnlẹ̀ tí Pasuma dẹ̀ máa rí mi tó máa pọ́n èmi lé kí ló wá ṣẹlẹ̀ tí Saheed Òṣùpá tá a bí nìbàdàn tó dẹ̀jọ́ máa Jégúnlẹ̀ tèmi náà jọ máa Jégúnlẹ̀ kí ló ṣẹlẹ̀ tájọṣepọ̀ wà ní dán nígbà tí mi kì í ṣe bùtùlù aláìmoore Ọlọ́run.
ọmọ àdúgbò mi ni kò síbi ṣe fẹ́ dènà yẹn táwọn èèyàn bá fi pé bóyá nǹkan kan wà láàrin wa kò sí kankan láàrin wa. ìyẹn àti Saheed Òṣùpá. bẹ́ẹ̀ ni reason ni pé ká fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n kò kì í jẹ́ ká pe àgbà ní wèrè. And in anything tó bá ń ṣẹlẹ̀ tọmọdé bá ń ṣe bí ọmọdé àgbà gbọ́dọ̀ wà lórí ọwọ́ ẹ̀ gbọ́dọ̀ máa ṣe bí àgbà àgbàlagbà gbọ́dọ̀ máa ṣe bí ọmọdé. ìyẹn ló jẹ́ kí àárín èmi àti Saheed dán gbogbo ẹnu mo fi sọ di ọ̀la látara pé mo dúró sórí ọwọ́ mi pé aṣíwájú ni mi aṣíwájú mi ò dẹ̀ ní dé òrẹ̀ yìí mi ò dẹ̀ ní kí tọmọlàkejì kankan bàjẹ́ láyé tí máa fi tẹ́rí gbaṣọ. ẹ lọ bèrè lẹ́nu rẹ̀ lénìí àárín mi àti Saheed ó dán gan ni àwọn tí òye náà rò pé bóyá iṣu wà nítorí pé ajọ́ ọmọ àdúgbò no bó ṣe jọ́ ọmọ líle bó ṣe le tó yẹn èmi àti ẹ̀ báyìí la ṣe jọ wà. ṣọmọ mi líle ní sọ̀rọ̀ tó pọ̀. ṣọmọ líle ni Saheed ni. àwọn tó le gan bí àpáàrà tó le gan gidi bí àpáàrà everybody mọ̀. nígbà tá a lọ sí hajj ní ìyá 2000 máa ń fún òṣèré ni Òṣùpá tẹ́lẹ̀ mọ̀ bá ṣe dán bá gbé àníwá ṣe dán tó ẹ béèrè lọ́wọ́ ẹ̀ ó ní mi sọ sí gbogbo ayé yìí but àwọn èèyàn lè mọ̀ àwọn èèyàn lè mọ̀ àwọn ní ilẹ̀ tó mọ́ lèmi àfi ká má ríra tèmi àti ẹ̀ bá ti jọ pàdé báyìí kò sára tá kì í dá a ti jọ pàdé stúdíò mi ta ṣeré pa bí ìkókó but àwọn tó wà ń ta ò mọ̀ wọ́n rò pé nǹkan kan wà láàrin wa kò sí tó jọ torí èmi ò ní fààyè gba kí nǹkan kan wà láàrin wa. èèyàn ṣàgbà. bẹ́ẹ̀ ni mi ò ní fààyè gba. àwọn tó ń dà ń kọ́ ń bẹ̀ Kàrúbí Àlómà gbogbo àwọn yẹn ń kọ́. ìgbà tí mò ń sọ̀rọ̀ Saheed Kàrúbí Àlómà ìyá tó bí Kàrúbí Àlómà ẹ̀ ń ti tèmi sísà tèmi ni bára ẹ fẹ́ ṣe. tó ń dà ń kọ́ ń tiẹ̀. ìyá tó bí Kàrúbí Àlómà sísà àti tèmi ni ìlà tó wà lójú mi ló wà lójú wọn. inú ilé kan láti jọ jáde Kàrúbí Àlómà Tóyìn Àdìó Bọ́lájí Bello inú ilé kan láti jọ jáde tọ́ndà náà ọmọ lòun. sí yín. ọmọ Saheed Òṣùpá ní dọ̀la mẹ́wàá dọ̀túnla mẹ́wàá. tí ò níyàn nú. bó ṣe jẹ́ ni mo ṣe ń sọ yẹn. àbálẹ̀ kan ẹ sọ nínú orin tí ẹ ti kọ ṣáájú ẹ ní inú fújì náà lẹ wà ó tẹnìkan jọ̀túnba ẹnìkan jẹ ẹnìkan ní òun ilé sanmi tó wà ládìí ọba orin ẹnìkan jẹ ẹnìkan. kò pẹ́ láyé pẹ̀lú kójú ẹ̀ máa ń rà nǹkan ló mọ̀ mú. tipẹ́tipẹ́ mo ti ń kọ́ fújì mo ti pẹ́ láyé ṣojú mi náà ṣe dádé fújì mo ti pẹ́ láyé ṣojú mi náà ṣe ṣọ̀fàtró fújì tó di pèké first. ojú mi náà ṣe Ọ̀túnba fújì ni mò ń sọ tó ti dọ̀gálá. ojú mi lọ́ba generation ṣe bójú mi náà tún ni ètò òsì o. ojú mi mà ní lẹ́sàn mi ṣe bí lẹ́sàn mi ọjọ́ yẹn ló ti dọ̀ba orin ṣùgbọ́n kìnìún òdúyè ọba ló fẹ́rìn lọ́lá kìnìún òdúyè ṣẹ ọba ló fẹ́rìn lọ́lá tó bá ti joyè tán jẹ lágbo fújì gbogbo wọn pátápátá ọmọ ìyá ni wọn àgbàlámọ fújì ṣáà ní bàbá wọn ò dẹ̀ lè rí mi kán ní báwo tèmi ṣe jẹ́ ó ṣe Ọlọ́run ọba tó fi mí ṣàgbà ó fi mí ṣọ̀gá wọ́n ṣe wá ń kọrin gbadé ṣeré lágbo fújì yóò èébì mi nínú orí Ọlọ́run lèmi retí kó má pẹ́ kó má jìnnà kó bá wá ṣe tèmi fún mi. ní burúkú kò ní bàjẹ́ lágbára Ọlọ́run ẹ ti ní pé ohun tí káwọn máa retí sí náà ni Pápángolo èyí tí ó ń bọ̀ láìpẹ́. Pápángolo ló ń bọ̀ láìpẹ́ Bọ́lájí Media and Marketing Limited ló máa sponsor ẹ̀ ló máa market ẹ̀. Medias Music Global ló ní record náà èyí tó jẹ́ company tèmi gangan Medias Music Global òun ní orúkọ company tèmi òun ló ní record yẹn ṣùgbọ́n tó máa ṣe tó máa sponsor ẹ̀ tó máa market ẹ̀ Bọ́lájí Media and Marketing Limited àwọn náà máa ṣe. bó wà ní ìṣòpọ̀ yẹn àti Bọ́lájí Bello rosa ńlá tí Pasuma kí Bọ́lájí mi Bello ara ṣáni ilé rẹ o lójoojúmọ́ bọ̀dá Kasim ṣe ń fọ ní abẹ́ wáìn. bó kí làjọṣepọ̀ yín bó lè ṣe pàdé. mi mọ̀ ọ́n rí mi mọ̀ Bọ́lájí Bello rí. Bọ́lájí Bello rí ẹ̀ ń dì náà rẹ̀ ni wa. mi mọ̀ ọ́n rí ṣe ń wáìn ní abẹ́ wáìn. káwọn èèyàn mọ̀ ni. mo nínú ilé kan láti jọ jáde tó kò ń ṣe ọ̀rẹ́ mi. ó yá. kò ń ṣe ọ̀rẹ́ mi ọmọ ìyá mi ni.
ọmọ ìyá mi ní Bọ́lájí Bello. Bọ́lájí ò kì í ṣe ọ̀rẹ́. producer làwọn o Bẹ́ẹ̀ni. olùyìn kí ni pa tí wọ́n ti wá kó nínú kàríà yín yìí. kárí àtẹ̀mí. Bẹ́ẹ̀ni kí ni pa tó ti kó. Mo sọ fún yín pé mi ò lè gbàgbé Bọ́lájí Bello láéláé. Àti kékeré ni Bọ́lájí ò ti fi mí lẹ̀. ẹ ti jọ wà. Yeah. Ó jẹ́ nítorí ọ̀ràn sí mi tó máa ń jíńjà mi láti kékeré. Producer tí wọ́n ń pe Bọ́lájí Bello lénìí, èmi tí mo sọ di producer lélẹ̀. Èmi tọ́lọ́run lò lélẹ̀. sọ bẹ́ẹ̀. Látara ìfẹ́ Ọlọ́run tó ní sí èmi tóun ò fi èmi sílẹ̀. Kò fi mí sílẹ̀ láti kékeré. Ìfẹ́ yẹn pọ̀ láti kékeré. Láti kékeré èèyàn àti Bọ́lájí Bello láti kékeré. A kì í fira sí àkíyè ara àfi ká má ríra wa. Tábà tún yára tó máa wára wa tó máa wára wa ṣáá ni. So látara ìfẹ́ yẹn, Bọ́lájí ò ń ṣolórin, bàbá ò kì í ṣolórin, màmá ò kì í ṣolórin. Are you with me? Bọ́lájí ò kì í ṣe ẹni tó lágbájá, àfáà ni. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ṣe mọ̀ téèyàn bá nífẹ̀ẹ́ ọmọ ìyá ẹ̀ tí ò bá fọ ọmọ ìyá ẹ̀ sílẹ̀ tó dẹ̀ ń tiraka tó ń gbìyànjú láti jẹ́ kí ọmọ ìyá ẹ̀ ga, Ọlọ́run máa pè ẹ́, ó máa san lẹ́san wàhálà tó ń ṣe lórí ọmọ ìyá ẹ̀ náà. Ó ní èrè tí Bọ́lájí jẹ lénìí. Ipò tí Bọ́lájí wà lénìí, èmi ni first person tó dùn mọ́ jù láyé àti lọ́run. Orókè ni Bọ́lájí wà, kò dẹ̀ ní wálẹ̀ láéláé. Aláwa mi. Yeah. Òkè ló wà, kò dẹ̀ ní wálẹ̀ lágbára Ọlọ́run. Aláwa. Á túbọ̀ máa ga sí ni. Bọ́lájí nífẹ̀ẹ́ mi ju mi mọ̀ nǹkan tí mo lè fi wé. Ó dẹ̀ dúró pẹ̀lú mi. Àní mo sọ fún yín lẹ́ẹ̀kan, látìgbà tí mo ti wà ní Lagos Island, Bọ́lájí máa fi ilé ẹ̀ lẹ̀ ní sùúrù, ó máa bá mi. Kí ló ń ṣẹlẹ̀ tó ń ṣòní ṣe rẹ́kọ̀dù ni? Ṣé o tún lélẹ̀ yìí kékeré tó ti ṣe rẹ́kọ̀dù kíní kan ṣe mọ orúkọ bẹ́ẹ̀? Ọ̀bùn máa ní màá kàn máa rẹ́rìn. Èmi ò serious ńgbà yẹn, màá kàn máa rẹ́rìn ni. Ó dẹ̀ ń káwọn lára. ṣó níṣẹ́ mi tẹ̀ ń ṣe ń Mo gbẹ́. kò ń ṣe mí níṣẹ́ mi. ṣùgbọ́n kò Mo ń lọ sí show. kò tí ì wá sọ́kàn tí. Ní òkú wá sọ́kàn mo ẹ tí wọ́n máa lọ sí show, mo ń lọ sí show, mo dẹ̀ ń rówó. Mo ń lọ sí show, mo wà òkè. Inú àwa tá a wà ní Lagos Island nígbà yẹn, èmi lè Sùrájú Àlàmú Ṣáúrà, ṣáwọ́rá Ọlọ́run bá mi fọ̀run kẹ́. àmì. Àṣàntí Ṣòlé. Àǹtí Ṣòlé, Aláàjì Tájù, Ọlọ́run bá mi fọ̀run kẹ́. Musba Àlàní Bẹ́ẹ̀ni. ní Lagos Island nígbà yẹn ni mi sọ fún yín yìí o. Bẹ́ẹ̀ni. So àwọn olórin pọ̀ bẹ́ẹ̀ náà lẹ́pẹtẹ. Tẹ̀kùyé náà wà Gẹ̀rẹ́gẹ́ pọ̀ náà wà àbí bẹ́ẹ̀. Tẹ̀kùyé ò tí ì dé. Wàsíù Tẹ̀kùyé. Àwọn Tẹ̀kùyé tó ti kú ni o, kò ń ṣe èyí tẹ́yìn mọ́ o. Kò ń ṣe èyí tẹ́yìn mọ́ o. Tẹ̀kùyé tó ti kú, àwọn yẹn náà ń bọ̀ lẹ́yìn wa. nígbà yẹn. Wọ́n ń bọ̀ lẹ́yìn tiwa ni. Àwa táwa wà nígbà yẹn, Tóyìn Àdìó, Musba Àlàní, Ṣáúrà, Ṣòlé, Àṣàntí. So àwa tí à ń ẹ wà lókè. ní Lẹ́kọ̀ọ́ ní Lagos Island mi ń sọ, mi ò sájógúnlẹ̀ o. Ó yé mi. Ètò wa sájógúnlẹ̀ rárá. So nígbà yẹn ibi tí mi ń lọ gangan ni pé èmi nìkan ni mo máa ń rí láìfù ṣe torí mo ní studio. So mo mọ̀ ń pa bọ́n ṣe ń rìkọ́ọ̀dù. Sọ̀rọ̀ mi ti yé yín, so gbogbo kinní yìí kò jẹ́ kémi tiẹ̀ fi bẹ́ẹ̀ yà sí ọ̀rọ̀ afẹ́ṣe rẹ́kọ̀dù àbí kinní kan. Mo kàn máa ń fi Bọ́lájí rẹ́rìn ni. Tí mi mọ̀ pé ó máa padà dùn mí lénìí. Ó padà dùn mí tí bá sọ pé ọdún òun mo ṣe rẹ́kọ̀dù máa ní 92, ó máa ń dùn mí gan. Ó máa ń dùn mí gan because ó máa ń wò pé pẹ̀lú ẹ̀bùn t'Ọlọ́run fún mi báwo náà ṣe ń kọ́ ńgbà yẹn. tí mi ò lè kọ́ jù bẹ́ẹ̀ lọ. Báwo náà ṣe ń ṣe ńgbà yẹn. Èmi tí mo bá yín sọ̀rọ̀ mo ní rẹ́kọ̀dù méjì tí mo lè sọ fún yín pé mo dùdú ń bẹ̀ fúnra mi. ẹ̀yin lẹ kọrin ẹ̀yin náà ti rẹ. Yes. Mo láwọn báǹdì mi lájọ máa ń ṣe rẹ́kọ̀dù first class performance time fíìmù. Àwọn báǹdì mi lájọ máa ń ṣe rẹ́kọ̀dù. Ó pẹ́ kémi tó máa lo àwọn professional tí wọ́n máa ń lò ní studio yẹn. Torí mi mọ̀ lùlù, ó máa sọ nǹkan tó máa lù fún mi ni bó ṣe máa lù rè, màá tún lù fún ẹ. Sọ̀rọ̀ mi ti yé yín sí. ẹ sì lùlù ẹlẹ́yìn eléré kan rí. Pẹ̀lú ẹ̀bùn tí Ọlọ́run wá fẹ́ mi, wọ́n máa ń wò pé why tí mo ti ṣe record for long, kí ni màá tún lọ play record tó ṣe gbà yẹn, kí náà kàn bí tó special tí mi ló lè kọ nígbà yẹn. But àkọ́ pé màá ṣe record nígbà yẹn. A rí pé ẹ máa ń ṣe ètò kan lọ́dọọdún, ètò àgbàlámọ̀ kí ló wà fún bòlò jẹ́ gan. ká máa fi ṣe lọ díẹ̀díẹ̀. Ní agbára Ọlọ́run a máa ń ṣe àgbàlámọ̀dé yẹn every year torí mo ní ilé ńlá kan tọ́lọ́run kọ́ sórí àpáta. Àpèlé yẹn ní Medas Empire. Yeah, Medas Empire. I'm the emperor of the house.
a ní father of the house alhaji wa Sheikh Sulaiman Gobiri Àyìnlá Ọmọbọ́lájí Aláṣẹlà kọlọ́mbà alọ́rẹ̀ ni wọn kọlọ́n jẹ́ kí wọ́n pẹ́ fún wa àwọn ni father of the house. Àwa ní ìyá wa gbòógì ìyá bí ìyá jù ìyá onílé ńlá onílé gbogbo lápapà road alájà chief Mrs. Afusatu Àkànkẹ́ Yẹ̀kín Mọ́rẹ́nikẹ́jì ara mi ni máa ń pè wọ́n. Màmá Rilwan Kúlà àwọn ni mother of the house kọlọ́ba lọ́rẹ̀ mi wọn kọlọ́n jẹ́ kí wọ́n pẹ́ fún wa. So a ní àwọn kọ́mítì inú ilé wa aláwọn ọkùnrin tó pọ̀ aláwọn obìnrin tó pọ̀ láwọn èèyàn ńlá àwọn èèyàn jàǹkànjàǹkàn tí mi ò lè máa dárúkọ ń bí kí n má lọ fo ẹnìkan dá ẹnìkan sí tí wọ́n jẹ́ igi lẹ́yìn ọgbà Mr. Performer tọ́lọ́run rán lẹ́nìí kọ́lọ́run má bì wọ́n wó. Máa ń kọrin fún wọn pé ilé tọ́lọ́run kọ́ sórí àpáta Medas Empire mà ló ń jẹ́ o àsọjọ́ yìí ilé aláyọ̀ ni ilé tọ́lọ́run kọ́ tẹ́dọ̀ ọlọ́run kan ò lè dá o ilé aláyọ̀ yìí á máa dùn náà ní o bó ṣe wá dùn tó ń dán ọlọ́run má fi kíkan sí àmì o. Kí ni ohun tí wọ́n ń gbéṣe nínú. Ilé aláyọ̀ yìí á máa dùn náà ní o á máa dùn náà ní o Medas Empire yìí á máa dùn torí ọmọ ọdẹ́jí takótakó lọ́ládé ó dé tọpọ́ntọpọ́n aládì ò ti dé ó dé tòhùntòhùn àní láì gbáyà ọba láìsí gbáyà joyè èèyàn tí ó bá yà aláọ̀jẹ́ o àṣòro fún wọn o. Ẹ ti gbọ́ náà sáyẹn ilé tó dúró ni o tọ́lọ́hun kọ́ ilé tọ́lọ́hun kọ́ sórí àpáta Medas Empire mà ló ń jẹ́ o àsọjọ́ yìí ilé aláyọ̀ ni ilé tọ́lọ́hun kọ́ tẹ́dọ̀ ọlọ́run kan ò lè dá o ilé aláyọ̀ yìí á máa dùn náà nìyó bó ṣe wá dùn tó ń dán ọlọ́run má fi èké kan sí àṣẹ. Wọ́n ní kí nìkan tí ẹ máa ń gbéṣe nínú àgbàlámọ̀. Ipa tí àwọn ilé yẹn ń kó mo gbọ́ tẹ̀ bèèrè lẹ́ẹ̀kan pé kí ni ipa tó ń kó pọ̀ gan-an. In fact àwọn dúró pé sẹ́ ilé tọ́lọ́hun kọ́ yóò ní owó ilé yẹn náà ni Tóyìn Àdìó Mr. Performer wípé ìwọ bọ́ iṣẹ́ ò ní kú tògótògó gbogbo bá jẹ́ tọ́lọ́hun bá wà àwa náà dúró pẹ̀lú ẹ̀ ọlọ́ọ̀dẹ̀ níbi wọn wo bí ṣe máa ń ṣàdúrà. A jẹ́ pé àwọn fáǹsì yìí ni wọ́n ju fáǹsì lọ ẹ gbọ́ nǹkan tí mi sọ fún yín wọ́n ju fáǹsì lọ every year la máa ń ṣe Àgbàlámọ̀ Day ọdọọdún la máa ń ṣe àdè máa ń máṣọ rẹpẹtẹ tá a máa ń pe léré àti ṣe tá a ti pe àtàwẹ́wẹ́ àti ṣe tá a ti pe léré lóríṣiríṣi òye yín so a máa ń ṣe lẹ́fí yẹn. kì í ṣe pé iná lè tún máa kọ́ níjọ́ náà. èmi ni máa ń kọrin ìgbà tí mò ń ta mi ta ta nà. ẹ máa tún gbé guest artist wa. a máa ń gbé guest artist wa àti àwa la ń kọrin fún wa nísìnyí a kàn máa ń gbé àwọn guest artist wa nítorí ẹ̀kan náà láti pe Alhaji wa Sulaiman Àdìó àtàwẹ́wẹ́ ó dẹ̀ ṣe dáadáa torí mo fi pé máa béèrè ọ̀rọ̀ wọn ní kọ̀ọ̀kan lọ́wọ́ mi gbà tí ẹ ti béèrè ti Pasuma tẹ béèrè tòṣùpá ẹ ti ṣe Pasuma àtàwẹ́wẹ́ ọmọ mi gidi tó dúró tán ni. Sule Màláìkà ńkọ́. Màláìkà tó dúró tán. Gbogbo ẹnu mi fi ń sọ ọ́ bọ́n ṣe tán bá ń gbọ́ mi báyìí wọ́n á mọ̀ pé mi náà ò bo orí Ọlọ́run mo ò bó mọ́ra. Òbẹ́sẹ̀lẹ̀ ńkọ́. Gbogbo àwọn ọmọ tí mi sọ fún yín wọ́n dúró tán pẹ̀lú mi wọ́n dúró tó bá ṣàbòsí mi màá máa sọ fún yín bí màá ké pàǹjarè fún ayé pé kí ni mo ṣe fún Àtàwẹ́wẹ́ tí ò fẹ́ràn mi kí ni mo ṣe fún Màláìkà tí ò fẹ́ràn mi kí ni mo ṣe fún Òṣùpá tí ò fẹ́ràn mi kí ni mo ṣe fún Pasuma tí ò fẹ́ràn mi Òbẹ́sẹ̀lẹ̀ tẹ́ wá sọ yìí Òbẹ́sẹ̀lẹ̀ tẹ́ sọ yìí òun ni mo tún sọ fún yìí òun gan dúró tán torí kò sí ètí mi ò tí ì try inú gbogbo wọn lọmọ ìyá mi wọ́n dúró tán. wọn ò bójú mi jẹ́ rí. Wàláì tàláì gbogbo wọn dúró tán bí ṣe ń sọ̀rọ̀ yìí tán bá ń gbọ́ àwọn náà mọ̀ pé mò ń fi wọ́n dúpẹ́ fọ́lọ́run mo fi wọ́n yin Ọlọ́run lógo tó yẹ mo ṣe ń sọ fáwọn kọ̀líìgì mi náà tó kù pé kí ló dé tẹ̀ jẹ́ ká dúró tọ́lọ́run gbogbo àwọn ọmọ tí à ń wò yìí náà èèyàn làwọn náà ìhà tá a bá kì sí wọn náà máa kì sí wa
tó bẹ́sẹ̀ ní máa kanlẹ̀kùn ẹ̀sìn ló máa sọ pé tó yájú ló máa sọ pé ẹ sọ pé mi ò sí nílé, irọ́ kò ṣẹlẹ̀ rí, kò ní ṣe kò ṣẹlẹ̀ rí. Mi ìdẹ̀ ní débẹ̀ kán má pọ̀n mi lé, kán má fún mi lóúnjẹ, kán má tọ́jú mi, máa tún fún mi lówó mọ́tò tí n bá ń lọ. The same thing Pasuma, the same thing Malaika, the same thing Atawẹ́wẹ́, Saheed Òṣùpá. Ní tó bá wù mí ni máa béèrè lọ́wọ́ òun, ó dẹ̀ gbọ́dọ̀ wá bí òun ni ó tún máa gbà fún mi. wow. Yeah. So mo dúpẹ́ ní Fuji music industry lénìí, èmi dúpẹ́ fọ́lọ́run. Ó gbá ọmọ tẹ́ ń sọ ìkúsí tí òun pọ́n mi lé o, torí mi ń kọjá àyà mi wájú wọn, mi ò dẹ̀ fojú pa wọ́n rẹ́. So àwọn náà wọn ò neglect mi rí, wọ́n máa ń pọ́n mi lé ni. So èyí nìdí ọpẹ́ tèmi. Àwọn tó fẹ́ dàbí pé wọ́n fẹ́ mú yín irú àwọn Déwálé Àyùbá, àwọn Sínú Àkànní, àwọn Moses bá ọkọ̀ má gbogbo àwọn yẹn ń kọ́ kí àjọṣepọ̀ yẹn àti àwọn. Gbogbo wọn lọ̀rẹ́ mi, tájọṣepọ̀ wa dán mọ́ránmọ́rán. Gbogbo wọn lọ̀rẹ́ mi, kò sí tí mi kì í lọ sílé ẹnu wọn, Táwọn ẹ̀ máa wá kò yín sí wá. tí mi kì í lọ sílé ẹ̀ tí mi kì í sùn pẹ̀lú wọn. Ìkọ̀ọ̀kan dẹ̀kẹ̀rẹ́ èyí tí bá lọ sílé ẹ̀ bẹ́ẹ̀dì ẹ̀ lájọ máa sùn. Ifun Rashidi Ayinde tó wà ní Ìbàdàn, Lẹ́ngẹ̀ ifun brọ́dà mi tó wà nílọrin Àdìsọ́ Wàhálà, àdúrà wà là. orí bẹ́ẹ̀dì kan náà lájọ máa sùn gbogbo wa. So èmi dúpẹ́ ní Fuji music industry torí mi ò lólódì kankan, torí mi ń kọjá àyàrá mi, jẹ́jẹ́ ni máa ń lọ. Eléyìí ni Alhaji Wasiu Ayinde, olórí ọmọ ọba níjẹ̀bú Òde. Èyí ló wò mọ́ mi láàrin ya 2000 tá a dé láti hajj, fún rẹ̀ ló fún mi ní ọmọlúàbí Fuji. Mo rò pé ẹ máa béèrè lọ́wọ́ mi ni. Alhaji Wasiu Ayinde ló fún mi ní oyè yẹn ní ya 2000 ní Faslac hotel, hòtẹ́ẹ̀lì Alhaji wa late Adémọ́lá Yakubu Lápapá. Ibẹ̀ Alhaji Wasiu Ayinde ti fún mi lóyè yẹn ní orúkọ yẹn, ló ti fún mi lóyè yẹn lọ́dún náà lọ́hùn. Késẹ́ẹ̀tì náà ti má ṣe wà ó ṣì wà. Ọmọlúàbí Fuji. Ọmọlúàbí Fuji Tóyìn Àdìó, ọmọlọ́ládé Tóyìn Àdìó. Alhaji ló fún mi lóyè yẹn, ní ìdédé jẹ́ ọmọlúàbí. Látàrí Ẹ bá gbọ́ tí mo sọ pé ọmọlúàbí onífújì káfàtà, torí pé mi ò lólódì, mi ń báyàn jà. Ibi tí wọ́n bá ti ń jà ẹ̀ ní rí mi bẹ́ẹ̀, ẹ̀ ní rí mi bẹ́ẹ̀. Mo dá àwọn tèmi mọ̀, àwọn tèmi dẹ̀ mọ̀ mi. So tí n bá ti kọjá àyè ara mi, everybody máa pọ́n mi lé. Èyí lèmi dẹ̀ fẹ́. Èmi ò kí ń báyàn jà, mi dẹ̀ kí ń báyàn dì. àwọn fáwọn tí wọ́n bá fẹ́ pè yín ṣe lè fi nọ́mbà yín lẹ̀. Nọ́mbà mi 080 ṣe ti kọ́ 39 ẹ ti kọ́ 21 ẹ ti kọ́ yẹn náà 36 88 lẹ́ẹ̀kan sí. 080 39 21 36 88. Fóònù nọ́mbà mi nìyẹn, hotline mi nìyẹn. ẹ ṣé o, a máa rí i bá. Èmi lẹ máa pè mí náà ni máa gbé. ẹ ṣé o, a máa rí i bá o. Ẹ ṣé gan-an ó bàbá. dàbọ̀.